ṣé rí tí alágbẹ̀dẹ mi bá ń lore lójú kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé ó lámì kí ẹnikẹ́ni lórí social media mo fọlọ́wọ́ bá bẹ̀ yín ẹ mọ́ sọ̀rọ̀ burúkú sí kábíyèsí ọba Onírè of Òkè-Ìrun o ṣé rí kábíyèsí mò ń sọ yìí ẹ lọ béèrè káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ lọ béèrè káàkiri gbogbo ilẹ̀ Káàárọ̀ Oòjíire wípé ta ni wọ́n ń pè ní kábíyèsí Onírè of Òkè-Ìrun lẹ́gbẹ̀ẹ́ Ìgbàjọ á mọ̀ wípé ọba tó ń dẹ́rù ba ọba ẹgbẹ́ ẹ̀ ni mo sì lè fi gbogbo ẹnu sọ ọba tó ń dẹ́rù ba gbogbo ọba ẹgbẹ́ ẹ̀ ni ẹ lọ confam mi ì sọ pé ọba kankan ò lágbára nílẹ̀ Yorùbá o mi ì sọ pé ọba kankan ò lágbára o ẹni tó bá sọ fún mi pé ọba Onírè ò lágbára ẹni bá sọ pé ọba Onírè báwo ni ẹ béèrè dáadáa o ṣé ní gbogbo àwọn kan wà lórí social media débi wípé ẹ mọ nǹkan kan òye yín Ọlọ́run sì ní jẹ́ ká yé ọta yín lọ́fà ẹni táyé bá ta lọ́fà láàrin ìṣẹ́jú kan lásán ẹni táyé bá rí tiẹ̀ rí tó bá rí tiẹ̀ gbọ́ láàrin ìṣẹ́jú kan lásán á mọ nǹkan tí wọ́n ń pè láyé ẹni tán bá ta lọ́fà kì í sọ̀rọ̀ Jésù o kì í sọ̀rọ̀ Kùránì o ọfà yàtọ̀ síra wọn o ọfà yàtọ̀ síra wọn tán bá ta àyàn ní ọfà tàbí tí wọ́n táyé bá rí téèyàn gbọ́ lẹ́ẹ̀kan tán bá rí tiẹ̀ wí lẹ́ẹ̀kan wà á understand nǹkan tí mò ń sọ ṣé ẹ tẹ́lómi bá ń sọ̀rọ̀ lórí kọ́mẹ́ǹtì ẹlòmíì kan tiẹ̀ kọ́mẹ́ǹtì lórí ọ̀rọ̀ ọba Onírun wọn ní nàláì béèrè lọ́wọ́ bàbá ńlá tó bí bàbá ẹ tó bá sì lè bá ìtàn tàbí àròbá béèrè lọ́wọ́ àwọn èèyàn tó jẹ́ ọba àlú ẹ̀ gan béèrè lọ́wọ́ ọba àlú tán ti bí ọ wípé sọmọ ẹni tán ń pè ní ọba Onírun of Òkè-Ìrun wọ́n á ṣàlàyé fún ọ irú èèyàn tí ọba yẹn jẹ́ ọba tí ń dẹ́rù bọ ọba ẹgbẹ́ ẹ̀ ni bàbá tẹ̀ ń wò yìí bílọ́níà ni not mílọ́níà o bílọ́níà ni láyé ìgbà tí mọ́tò níyì láyé ìgbà tí 6 door níyì làwọn yẹn ti ní 6 door bíi 5-6 ẹ kọ̀nfàmù ní gbogbo ilẹ̀ Yorùbá wọ́n tó bá sọ pé rárá o ìsọba Onírun ìsọba kínní kan èmi ò sòótọ́ ọ̀rọ̀ fún ọ mi ò ní fọ̀rọ̀ sábí ahọ́n sọ fún yín ọba Onírun kò ní ọba ayẹyẹ ọba Onírè of Òkè-Ìrun mo gbé fún tán pátápátá ni oògùn ìbílẹ̀ agbára ìbílẹ̀ àlùjẹ̀nù tó lágbára gidi ni bàbá yìí àlùjẹ̀nù tó ń dẹ́rù ba àlùjẹ̀nù ẹgbẹ́ ẹ̀ ni bàbá yìí ọba Onírun tó jẹ́ wípé mi ò ní sọ̀rọ̀ jù báyẹn lọ ìwọ kàn sá confam béèrè lọ́wọ́ àwọn tó bá ní làákàyè ẹ jọ lórí péèjì mi lórí Yorùbádùn Online TV ẹni tí ò bá ní ìmọ̀ tí ò bá ní òye dáadáa tó kún ẹ dákun mi ò fẹ́ kẹ́ ẹ máa kọ́mẹ́ǹtì nǹkan tí ò nítumọ̀ mi ò fẹ́ yẹ kẹ́ ẹ máa kọ́mẹ́ǹtì nǹkan tí ò nítumọ̀ wàá máa gbọ́ táyé bá ta ọ́ lọ́fà wàá mọ̀ pàyé wà ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bìlíìfù pé kò sáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bìlíìfù pé kò séèyàn táyé bá rí tiẹ̀ gbọ́ lẹ́ẹ̀kan táyé bá rí tiẹ̀ rò lẹ́ẹ̀kan àwọn táyé ti rí tiwọn wí tí wọ́n ti rí tiwọn rò wọ́n á ṣàlàyé fún ọ torí pé wọ́n ti ta ọ́ lọ́fà torí pé wọn ti gbọ́ṣẹ́ rẹ wò torí pé ò tí ì ní ìrírí. òótọ́ ni ọjọ́ ọkú yẹn ẹ yẹ. yóò yẹ ó jẹ́ tó bá mi jà tó lọ yàgbẹ́ tó kó o jẹ ló yá ní títí ọlọ́dà. àwọn ọba àbílẹ̀ gẹ́gẹ́ lẹ̀ ń rí o. kábíyèsí ti sọ fún èèyàn tí àwọn kan wà tó jẹ́ pé ní lọ́sàn state yìí náà ni ẹnìyẹn ti kú kábíyèsí sọ fún pé alààyè ni o ẹ mọ̀ sí ẹni yìí o wọ́n sí ọjọ́ karùn-ún ló jáde síta wọ́n ní ẹ mọ̀ sí ẹni yìí alààyè yẹn ni o ọjọ́ karùn-ún ló jáde síta. Ìgbàjọ gẹ́gẹ́ ló ti ṣẹlẹ̀. ní agbègbè nìkan ṣe gbàjọ. lágbègbè tá a wà náà ni wọ́n ó ti kú. ó kú kódà gómìnà. ẹ gbọ́ sọ̀rọ̀ ẹ mọ nǹkan ẹ ti wà láyé ńgbà yẹn. àwùjọ wo ni ná. kọpẹ́. kò tí ì pé 25 years. ok mo gbọ́dọ̀ yín lọ. orí bẹ́ẹ̀dì ni pọ́nísọ̀mù ló pè mí pé mi ì ní rí un bọ̀rọ̀bọ̀rọ̀ pọ́nísọ̀mù yẹn jẹ́ ọmọ Ìrágbìjí wọ́n pè ní Síkírù. ó wá ní àǹtí òun ti kú ní òru pé dókítà ti pè oníkẹ́ òun pé ó ti kú o kò tó ń fẹ́ sáré lọ gbé kílẹ̀ ò tó mọ́ wọn bá ti sùkúrú òun bọ̀ lọ́dọ̀ mi ní ọ̀rọ̀ ń bọ̀ tó mo jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ sí oko tó pé mo fẹ́ ṣe àánú fún àwọn èèyàn tí mo lè fi ṣe àánú ní oko mo máa fi nǹkan tọrọ sá ẹ tó lè bá mi dá oko oṣù pọ̀ àtòkò kòkó àtòkò òbí kòkó lágbègbè mo máa ń fi tọrọ tó bá gbọ́ pé bí fáwọn máa ń kọ́ lọ sórí oúnjẹ
ó lọ jẹun a ní kán lọ gbé ẹ̀jẹ̀ fún ni wọ́n bá gbé òkú yẹn dé. wọ́n gbé òkú yẹn wá. wọ́n gbé wá síbí báyìí. náà mo wà ní ọ̀rọ̀ rúwọ̀ ni mo wà. èmi wà nílẹ̀ wọ́n wá pè mí lórí fóònù wọ́n á ní òkú tó lọ gbé ẹ̀ tó bá gbé déédéé pé kó má ṣe àlàyé kó má ṣe àlàyé. ó dẹ̀ dé ìlú ó sọ pé bàbá ní ká má ṣe ọjọ́ karùn-ún ló bọ́ta fúnra ẹ̀. ó dẹ̀ wá bí ọmọ lẹ́yìn ìgbà yóò bí èkíní ó dàgbà ó bí èkejì ó dàgbà. ní wa obìnrin yẹn. kódà lọ́jọ́ kan wọ́n bẹ̀ mí títí kí n máa gba bàbá ní kí n bí mo wí ni. mi ò gba owó ẹnìkan tó fún mi ní bàálù sọ kí n sọ. ṣé wọ́n pè ní bàálù sọ kí n sọ. bàálù sọ níbi tó bá ń wẹ̀. helicopter. helicopter mi ò gbà. ok ẹnìkan tó bùn yín ẹlẹ́ẹ̀gbá. ó fún mi ní 2 million ojúmọ́ lọ́jọ́ kú mi ò gbà. ó dẹ̀ fún mi ní ó fún mi ní tí ó mọ tukọ̀. àwọn ọ̀rọ̀ àwọn alágbára èèyàn tí mò ń gbé wá sórí ètò ẹ jẹ́ kí n ṣàkàwé àwọn kankan fún yín. ṣe rí àwọn tí mo gbé wá sórí ètò tí mò ń gbé wá ní ẹnujọ́ mẹ́ta yìí bí Alhaji Bashiru Akínpẹ̀lú Ogunláyé Ọ̀tá Ọ̀làmì kábíyèsí His Royal Majesty ọba Onírù of Òkè-Ìrùn àwọn kan tí mo ẹ̀ṣẹ̀ gbé jáde yìí àáfà Ayọ̀káyọ̀ yìí babaláwo Ayọ̀káyọ̀ àti kejì rẹ̀ àáfà yìí ẹ jọ̀ọ́ mo fọlọ́run bàbá ẹ̀yin èèyàn wa tẹ́ mọ́ wo prógráàmù mi ìfẹ́ jẹ́ kí ẹ fẹnu sátà ẹnìkan kan nínú wọn màá dẹ̀ sọ díṣe fún yín. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ ń wò yìí tí wọ́n bá ní ìmọ̀ tí wọ́n bá ní òye mi lè gbé wọn sórí ètò mi mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan wà débi pé mo ti gbé wọn sórí ètò débi pé wọ́n ti wàkíwà ẹ̀ẹ́dẹ̀ lè rí wọn mọ́ lórí ètò mi ṣùgbọ́n àwọn tí mo gbé wá sórí ètò yìí ẹ ń bá ló wo ọ̀tẹ̀rù wọ́n jẹ́ ká ta ọ́ lọ́fà wò wọ́n jẹ́ káyé ta ọ́ lọ́fà wò lásán káyé kàn gbọ́ṣẹ́ rẹ wò kó wo nǹkan tó ń pè láyé bẹ́ẹ̀ lẹ́nìkan náà kọ́mẹ́ǹtì ní orí ọwọ́ kábíyèsí ọba Onírù of Òkè-Ìrùn wípé pé nà láì pé ọba kìnní kan tó bá nírọ́ ni pé kò sáyé jẹ́ kí n sọ kìnní kan fún ọ tó bá nírọ́ ni pé kò sí ayé jẹ́ kí n sọ kìnní kan fún ọ. ayé ń bẹ èmi gbèdì fáyé mo gbà pé ayé ń bẹ èèyàn wà mo júbà yín o torí ẹnu lẹbọ Ọlọ́run ní jẹ́ kí n ṣẹ̀yìn o mi ò ní ṣẹ̀yìn ẹ̀yìn ayé o tí wọ́n bá ta ọ́ lọ́fà lásán jẹ́sẹ̀ mọ̀ pé ayé a máa ta pásọ̀ lọ́fà a máa ta àfáà lọ́fà wọ́n a máa ta babaláwo ẹgbẹ́ wọn gan lọ́fà ọ̀fà táde ń sọ yìí tó bá bà ọ́ ẹlòmíì gan wà débi wípé àìsàn tí ń ṣe ọ̀fà níbẹ̀ lára ẹ̀ kò sí mọ̀ yóò máa gbé lọ sí ọsibítù orí bálabàlà yẹn náà ni ó gbà kú. jọ̀ọ́ mo fọlọ́run bá bí ọ tó o bá mọ nǹkan tí wàá sọ mọ́ kọ́mẹ́ǹtì rádaràda lórí prógráàmù mi tó o bá mọ nǹkan tí wàá sọ rárá kàn wò ó fíìmù rẹ̀ kò kúrò mbẹ̀ fíìmù rẹ̀ kò kúrò mbẹ̀ fíìmù rẹ̀ kò kúrò mbẹ̀ kàn wò ó má wulẹ̀ kọ́mẹ́ǹtì torí pé tí ṣòro bá dé wàá mọ̀ pàgbára rẹ̀ ọ̀ka ayé ń bẹ o ọfà ń bẹ oògùn ń bẹ àsán ń bẹ atẹ́gùn ń bẹ stroke ń bẹ nǹkan ń bẹ àìsàn ń bẹ lórí òkè ìpẹ débi pé tán bá ta ọ́ lẹ́ẹ̀kan wàá mọ̀ wípé akílóbì lẹ́dà ẹni tí mo gbé wá sórí ètò yìí ẹ máa rí pé ọkùnrin méjì làwọn tí mo gbé wá ìkan wọ bíi jàlámíà ìkan wọ jàlámíà àwọn méjèèjì tí mo gbé wá sórí ètò yìí alágbára èèyàn ni wọ́n tí mo ti dẹ́ wọn wò gangan fúnra lára mi alágbára èèyàn gidi ni wọ́n ìṣẹ̀lẹ̀ kan ló ṣẹlẹ̀ tí mo fi dẹ́ wọn wò ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́run dẹ̀ lò wọ́n fún ìṣẹ̀lẹ̀ yẹn ó múnú mi dùn dáadáa wọ́n fẹnu sátá nǹkan tó o bá mọ̀ mọ́ nílùú tí bàbá tiẹ̀ tàbí ilé babaláwo tó bá ń lọ tó bá ń ṣoògùn fún ọ tí ò bá ṣiṣẹ́ ti ibi tó ń lọ ni níbi tó bá ń lọ tó bá ń ṣe nǹkan tí ò bá dáhùn ibi tí wọ́n lọ ni wọ́n fẹnu sátá àwọn èèyàn tí mò ń gbé wá sórí ètò mi jọ̀ọ́ mo fọlọ́run bá bí ọ ayé ò ní retí ẹ gbọ́ táyé bá tẹ̀sí ẹ wò lẹ́ẹ̀kan ẹ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tiẹ̀ ti pè wá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ti ń pè wá káàkiri tó jẹ́ wípé àwọn gan mọ̀ wípé ayé ń bẹ èèyàn wà ẹ mọ̀ bá mi wo àwọn arákùnrin yìí lọ Alhaji Akínpẹ̀lú ẹ ń bá ló wo ọ̀tẹ̀rù
tí ó fi tanná lásán ló mú lọ́wọ́ tí wọ́n bá ń sọ pé kò ságbára kò sí kinní kan agbára lé bàbá tí ẹni ò sí o tó bá ní kò sí mọ̀ pé kò sóye kò sí èèyàn kò sálágbára nílẹ̀ Yorùbá agbára lé bàbá tí ẹnìkan ni ò sí tàbí agbára àlú yín ni ò sí tàbí ibi tí wọ́n ń jẹ́ sí ibi tó ń lọ nìkan ni ò sálágbára tí wọ́n bá tẹ̀sí ẹ wò lẹ́ẹ̀kan tí wọ́n bá yin ọ̀ ní ọ̀tá lẹ́ẹ̀kan tí wọ́n bá sa ọ̀tá sí ọ lẹ́ẹ̀kan tí wọ́n bá ta ọ ní àtàgbà lẹ́ẹ̀kan wàá mọ̀ pé agbára ń bẹ nílẹ̀ káàrọ̀ òjìrè ojúbà yín o ẹ mọ̀ ṣe o láṣẹ Èdùmàrè ẹ mọ̀ ṣe o láṣẹ Èdùmàrè yọmọ dùn mọ́ yín o láṣẹ Èdùmàrè agbára ń bẹ nílẹ̀ káàrọ̀ òjìrè agbára ń bẹ èmi sì gbà pé èèyàn wà nílẹ̀ káàrọ̀ òjìrè ẹ ṣé o ẹ kàn máa wo nǹkan tí mò ń ṣe lọ ẹ kàn wò ẹ gbọ́ nǹkan táwọn arákùnrin yìí sọ. wọ́n ti kó wá orí ewúrẹ́ mẹ́ta ẹsẹ̀ àgùntàn mẹ́fà tó ọ̀bà lágbára orí ewúrẹ́ ìwọ lọ bá mi járòrò ọ̀gẹ̀dẹ̀ tó wà lẹ́kùnlé ilé bàbá rẹ̀ lọ papọ̀ kó kúnná dáadáa rọrọ ọ̀gẹ̀dẹ̀ lè tó ti gbẹ ní wọ́n pè ní rọrọ ọ̀gẹ̀dẹ̀ wọ́n lọ́wọ́ tí ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹ̀ ní fi ń nà báwo lèèyàn kan ti fẹ́ máa dá sí ẹ láàmú ńgbà tó dá yé wọn láàmú rọrọ ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ lọ́ọ̀lọ́ papọ̀ tí ó kún náà ó kún papọ̀ pọ̀ mọ́sẹ̀ ó ní lọ́ọ́ fi wẹ̀ létí odò ó lè fi wẹ̀ nù yàrá rẹ̀ ó ní máa bù wẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀ àsínà ńlá ni lọ́ọ́ dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́. Number 2 tí wọ́n bá tún wá wò pé kí ló tún lè ṣe tọ́nà rẹ̀ tó ti ń là dáadáa ọmọ pálágẹmọ àtẹwé sáwéré pèpè ọmọ fún oògùn ni. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn tí ẹ ti ń ràn wá lọ́wọ́ mo dúpẹ́ lọ́wọ́ yín o ní orí ọ̀rọ̀ owó tí mo sọ nípa fẹ́fẹ́ ra equipment wa a ti rí 800,000 naira ó kù 5.2 million naira bó dẹ̀ bẹ́ ẹ̀yin èèyàn olóore àwọn kámẹ́rà tá à ń lò yìí fóònù la fi ń yaṣẹ́ wa a ò tí ì ní kámẹ́rà kò jẹ́ kí iṣẹ́ wa kó ṣe tó àwọn bòmí wà táyé tá a bá lọ bẹ̀ wọn ò ní fẹ́ gbà wá láàyè láti yà torí pé wọ́n mọ̀ wò pé kinní yẹn bù wá kù díẹ̀ mo sì máa ń sọ kinní kan wípé kàkà tí màá fi lu jìbìtì màá yà tọrọ owó lọ́wọ́ ẹ̀yin fans mi mo bẹ̀ yín ní o níbikíbi tó lúkálùkù bá wà nílẹ̀ àti ní diaspora mo fẹ́ kẹ́ ẹ ràn mí lọ́wọ́ lórí ọ̀rọ̀ ìkúmẹ́ǹtì yìí ni. àtẹwé sáwéré pèpè ọmọ fún oògùn ni ọmọ pé lèèyàn fi ń dolówó láyé ojúmọ́ kò ní mọ́kànlágẹ mọ́gbà rẹ̀ ẹ̀dá sí wọ́n lọ dá wọn ni dìde ní sẹlómi a ní òṣogun ilẹ̀ Yorùbá dìde ní sí ọ ni ọmọ páwọn oògùn wa tí wọ́n kó lọ ìlú èyìnbó tí wọ́n kó lọ sí Amẹ́ríkà tí wọ́n kó lọ sí London ní wọ́n fi jà wá lólè ni wọ́n wá gbé báìbù lé wa lọ́wọ́ èmi ò sọ pé mọ́tẹ̀lé báìbù mi ò ná mọ́tẹ̀lé Kùránì mi ò takò ẹ̀sìn kankan torí pé mi náà Ismaila ni mí Samuel ni mí ìpadà yọ ní YouTube channel Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó. ẹ̀ tàmọ́ láàkì ṣùgbọ́n padà wálé má jẹ́ kí ìyá ọjẹ́ ọgbẹ́ lọ́ba ń wá orí ọkà kan ọ̀gá ayé kan ewé sáwéré pèpè kan lọ kó kúnná dáadáa kó papọ̀ mọ́sẹ̀ ọmọ ìyá mi máa lọ fi búwẹ̀ láàárọ̀ ọ̀dáyí tó bá ti di ibiṣẹ́ rẹ̀ tó ń lọ yẹn máa lọ bẹ̀ ibiṣẹ́ rẹ̀ tí wọ́n ti nífẹ̀ẹ́ rẹ̀ máa lọ bẹ̀ àwọn tí ò tí ì rí orí ọmọ ṣàánú rẹ̀ pé lágbájájọ́ fẹ́ rẹ̀ máa lọ bẹ̀ àwọn tí ò tí ì rí orí ọmọ ṣàánú rẹ̀ pé lágbájájọ́ wo láti rí ọkàn ẹ̀ Elédùmarè kó wà pẹ̀lú wa àdúrà wa yóò gbà ọ́ ọkàn wa yóò. inú mi dùn ibi tí mo wà yìí mo ní mo fẹ́ wá gbà àṣírí ni ṣùgbọ́n àṣírí tí mo fẹ́ gbọ́ ẹ rà mọ́ sọ díẹ̀díẹ̀ ni ẹ ní sọ kúlẹ̀kúlẹ̀ ẹ sọ̀rọ̀ kan ẹni tó bá ní stroke kí lẹ́ni yóò ṣẹlẹ̀. ẹni tó bá ní stroke kò gbẹ̀rẹ̀ pé ká gbà wọ́n lò kò nínú àwọn nǹkan kan wà tó yẹ pé àá ṣe gbogbo ibi tó wà kò ní dandan ká sọ pé gbà máa lo nǹkan báyìí tá a bá ti gbé ìgbésẹ̀ yẹn níbí ọjọ́ tán bá ní yóò dìde ní ó dìde níbi tó bá wò ó wà ní agbára Ọlọ́run àti àtìlẹ́yìn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam torí ìwà láyé Ọlọ́run dá àwọn kan tán ju àwọn kan lọ ni ṣùgbọ́n lágbára Ọlọ́run àtàwọn tọ́lọ́run dá nínú ayé àtọ́lọ́run bàbá wa tán jókòó wọ̀n lágbára Ọlọ́run tá a ti ṣe tó ti ṣiṣẹ́ ni lágbára Ọlọ́run tá a ti ṣe tó ti ṣiṣẹ́ ni ohun tá a ti dánwò tó ti ṣe kódà tó jẹ́ àìsàn míì lẹ́yìn yẹn ń máa jáde lára èèyàn wàláhì tàláhì á jáde lára onítọ̀hún kì í ṣe ṣùgbọ́n nílẹ̀ Yorùbá táwa wà bí ìlú táwa wà tẹ́ ẹ̀ bá ti wọ agbádá ńlá tí wọn ò dẹ̀ bá yín nínú ilé ńlá wọ́n mọ̀ ǹjẹ́ irú èèyàn báyìí ǹjẹ́ irú èèyàn báyìí ǹjẹ́ irú èèyàn báyìí lè ní báyìí ṣùgbọ́n ó dùn mọ́ mi bàbá lónìí bá a ṣe jẹ́ ni tí ó pàdé tẹ̀tẹ̀ wá béèrè irú nǹkan báyìí lọ́wọ́ mi ni pé ohun tí ò bá dá mi lójú mi ò lè wí o ṣùgbọ́n látàrí àtìlẹ́yìn Ọlọ́run àtàwọn bàbá tó jókòó yìí wàláhì tá a bá dán wò yìí bẹ́ẹ̀ ni ó ṣe rí àjàfi ẹni tí wọ́n bá ní túlẹ̀lẹ̀ lókun. mo lè ti jogún agbára. tẹ́ bá níbo mo ti jogún agbára mo jogún agbára lọ́wọ́
Ọlọ́run ni máa ń yan ẹ̀dá kì í ṣẹ̀dá ni máa ń yan rẹ̀ ṣùgbọ́n bàbá tó bí bàbá mi àáfàá ni mo tún wá láwọn ẹ̀gbọ́n 5 níwájú tán ń ṣiṣẹ́ yìí kó tó wá kan èmi gbogbo èèyàn ṣàmọ iṣẹ́ tí mo yàn láàyò kó tó di pé dandan kí n máa jókòó irú iṣẹ́ báyìí ṣùgbọ́n jàlá ìlú mọ́ láwọn ìyá mi tó jàlá ìlú mọ́ láwọn ìyá mi tó fàhábàdà mo fi Ọlọ́run tí ò ní kú láéláé búra tó ṣiṣẹ́ ni. ẹlẹ́ni tó bá ní court case ẹ sọ̀rọ̀ kan nílùú òyìnbó. téèyàn bá ní court case tó lẹ́jọ́ nílé ẹjọ́ nílùú òyìnbó níbikíbi ni kì í ṣe ìlú òyìnbó nìkan. a bá ti gbé gbèsè yẹn níbí wọ́n gbọ́dọ̀ fojú fò tí wọ́n ṣe 10 tí wọ́n ṣe 20 èèyàn mọ́ nílùú òyìnbó yàtọ̀ sí pé Nàìjíríà ìkan láìpẹ́ ìgan ti ṣẹlẹ̀ ní Ghana láìpẹ́ lẹ́yìn tí ìtọ́sẹ̀ 2 báyìí. ó ṣàlàyé wípé kí ètò yìí kó lè bá àtẹ̀síwájú dáadáa pé a fẹ́ ra kámẹ́rà a fẹ́ ra àwọn equipment táwọn fi yaṣẹ́ yìí dáadáa àwọn èèyàn sì ti ń dá sí ọ̀rọ̀ yìí wọ́n wá fàsìkò yìí sọ fún ẹ̀yin olólùfẹ́ ìkànnì Yorùbá Dùn Online TV mo ń bẹ̀bẹ̀ ní o mo ń bẹ̀bẹ̀ ní torí wípé tí kì í bá ṣe ọlá yín tí ì bá ṣe ọlá Ọlọ́run nínú ayé yín sí mi níbo ni ìkànnì Yorùbá Dùn Online TV bá wà torí mo máa ń sọ̀rọ̀ kan wípé kàkà tí màá fi lùyàn ní jìbìtì màá yá a tọrọ lọ́wọ́ àwọn tí wọ́n lè ràn mí lọ́wọ́ kámẹ́rà tí a fẹ́ rà yìí àti equipment ẹ̀ wọ́n pè ní 6 million naira ni wọ́n pè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ lè ràn wá lọ́wọ́ ẹ̀yin tẹ́ bá fẹ́ ràn wá lọ́wọ́ ẹ pè ìkànnì Kọ́lá Aláwọdé ẹ pè mí fún ìrànlọ́wọ́ mo ń bẹ̀bẹ̀ ní o fún ìrànlọ́wọ́ equipment yìí mo ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ ni mo sì mọ̀ wípé Ọlọ́run ó fún yín ṣe lágbára lọ́wọ́ Ọlọ́run lọ́kùnrin lóbìnrin nílẹ̀ yìí iṣẹ́ ajé tẹ̀ ń ṣe kò ní di iṣẹ́ ajé tẹ̀ ń ṣe. channel Yorùbá Dùn Online TV ìkànnì nílẹ̀ tá a ṣiṣẹ́ yìí ó ṣe yẹ ká ṣe àkùndí wà lọ́wọ́ àwọn àgbàlagbà tíra ń bẹ̀ wàláhì tàláhì so ńgbà tán gbá àwọn ìgbésẹ̀ wọ̀nyẹn gbogbo nǹkan yìí ló wọ́n gbàgbé kéèsì náà kò sí irú bí kéèsì náà ṣe pọ̀ tó ó ti wù kó le tó wọ́n gbàgbé lórí kéèsì náà wàláhì tàláhì bí ọlá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bó ṣe pọ̀ tó ó fọlá ànábì Ibrahim tọrọ ni. Allahu Akbar. débi pé àwọn sàbẹ̀rẹ̀ tó ń sọ ńgbà tọ́lọ́run kọ orúkọ rẹ̀ tán orúkọ wa ànábì Muhammad ló fi tẹ̀lé ó ní la ilaha illallah Muhammadu rasulullah orúkọ rẹ̀ ló fi tẹ̀lé wọn ni ànábì Ibrahim gbogbo tó jáde lára ànábì Ibrahim wòlíì Ọlọ́run ni wọ́n ẹ̀nà àtọ́lọ́run sàlẹ́sà gbogbo wọn so bẹ́ẹ̀ ni àwọn èèyàn ṣe dá wọn tá a jura wa lọ nínú ayé. ẹ ń sọ̀rọ̀ àfa Bilala Ọ̀fà. ẹgbẹ́ ọba rí ẹgbẹ́ wọn rè ju ó ti pọ̀ jù. tán bá ní ká máa sọ ọ̀rọ̀ bàbá náà ṣùgbọ́n nù ìtàn bàbá mi mo ti gba tírà lọ́wọ́ bàbá mi tí bàbá mi tún sọ fún mi pé ó kọ́ síbẹ̀ pé òun gbà lọ́wọ́ Shehu Bilala Ọ̀fà ó kọ́ sínú tírà náà kò sí tí mo dánwò nínú tírà náà láti ọjọ́ náà dèní tí ò máa rí bẹ́ẹ̀ wàláhì tàláhì ó ní ìgbà tá a sọ̀rọ̀ débẹ̀ lẹ́ẹ̀kan mo sọ̀rọ̀ pé Shehu Bilala Ọ̀fà nígbà tí bàbá mi ròyìn wọn mo jogún tírà lọ́wọ́ bàbá mi ọwọ́ Shehu Bilala Ọ̀fà ló lóun ti gbà gbogbo ẹni tí ò bá ti gbà àwọn èèyàn láwọn wòlíì tá a dẹ̀ wá dán gbogbo nǹkan kọ́ lẹ́lẹ́wò tó dẹ̀ díṣẹ́ tí ń dẹ̀ ń dáhùn báwo ni wọ́n á ṣe jẹ wàlíyì wàláhì wàlíyì Ọlọ́run ni wọ́n dọ̀la tí bàbá ńlá bàbá ẹlòmíì ò tó bẹ́ẹ̀ ṣùgbọ́n lágbára Ọlọ́run gbogbo nǹkan náà tán wá fi lé wa lọ́wọ́ tọ́lọ́run ní ká máa gbé ṣe láti ìgbà náà di ọjọ́ ìní Ọlọ́run dẹ̀ ní kó máa rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run àtàtìlẹ́yìn àwọn bàbá wa tó jókòó yìí wàláhì tàláhì bẹ́ẹ̀ láṣẹ rí. amina yàlla. bó lẹ ṣe mọ̀ pé arákùnrin tó jókòó lágbára. Allahu Akbar. fi sọ bẹ́ẹ̀. Yorùbá ní orun lèèyàn máa fi dán ikú wò orun lèèyàn máa fi. orí alágbára èèyàn lẹ́yìn náà bó lẹ ṣe wá mọ̀ pé ẹni tó jókòó lọ́kàn yìí lágbára. Allahu Akbar. ṣé mọ̀ pé Ifádayọ̀ ni orúkọ tiwọn àfáàdẹ̀ ni mí
wọ́n máa wò ó níwò pé ààbò ni àáfàá ṣe délé Ifádayọ̀ ọpọlọ ẹlòmíín sún ẹ̀yìn o àǹdẹ ibi tó ké tíra àti ẹ̀ lọ ọ̀tọ̀ ni ṣùgbọ́n tá a bá ń sáré ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn bí ìgbà téèyàn bá ń lọ sọ́jà ni èèyàn ó pàdé wèrè ẹ pàdé asínwín lójú ọ̀nà ṣùgbọ́n ibi tẹ́yìn ń lọ lẹ́rù ṣùgbọ́n náà ìrìn àjò ìgbésí ayé tí mo rìn àkọ́kọ́ ni mo kọ́kọ́ rí bàbá ẹlẹ́ni tó lóòótọ́ tó bá sọ pé ẹyọ kan ní nǹkan ẹyọ kan yẹn lẹ́ẹ̀ bá ń bẹ̀ tó bá sọ pé nǹkan báyìí méjì ni méjì yẹn lẹ́ẹ̀ bá ń bẹ̀ ẹni tẹ́ wá ti ń bò tọ́ nú ọ̀rọ̀ ẹ̀ kí ló wá kù ó wá dọjọ́ kan mo tún wá ń ṣèwádìí nǹkan kan mo ń wá nǹkan kan mo wá pè wọ́n nínú ìwádìí pé bàbá ẹ dákun ẹnìkan ló lóun nídìí kan báyìí jẹ́ ilé rí lọ́dọ̀ láwọn èlò nǹkan bá rárá ẹni tó ṣe súnmọ́ rè wàláhì tàlá iṣẹ́ báyìí la fẹ́ fi ṣe wọ́n wá ń júwe iṣẹ́ bíi 4 lójú ẹsẹ̀ ẹ lọ lo nǹkan báyìí lọ lo nǹkan báyìí yóò kúrò bẹ̀ ẹ lọ lo nǹkan báyìí lọ lo nǹkan báyìí yóò kúrò bẹ̀ nínú 4 tán wá júwe lọ́jọ́ kìíní àná ẹyọ ọ̀kan la dánwò nú ẹ̀ lálẹ́ ọjọ́ tí arákùnrin náà lò ńgbà tí ò dọ́ àárọ̀ ọjọ́ kejì òun ló wá jí mi lórí bẹ́ẹ̀dì mi pé bàbá mo ní arákùnrin kí ló ṣẹlẹ̀ nínú nǹkan 4 tán kọ́ mi lọ́jọ́ náà ẹyọ ọ̀kan ni mo dánwò àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì àjọ lọ sí ìlú Ògbómọ̀ṣọ́ a lọ ṣe patí ni ìgbà táwa wà ní patí yẹn nílùú Ògbómọ̀ṣọ́ lẹ́nìkan wá pè mí nǹkan báyìí ní ìṣẹ̀lẹ̀ o wọ́n jí ẹ̀gbọ́n ń gbé wọ́n ṣe nǹkan kan wọ́n kidnap wọn. wọ́n kidnap ẹ̀gbọ́n àwa bọ́ sẹ́yìn mọ́tò wọn kọ wọn ẹni sábì ń lo sábì ẹni ń lo tẹ̀síbà ń lo tẹ̀síbà. wọ́lọ ẹgbẹ́ yìí ọ̀rọ̀ tó ti pẹ́. ẹ̀mú mi wá àwọn ọmọ mi wọ́n á fi ṣàdúrà wá ṣe mo fi àlùkùránì ògbó àgbà kò ní wọ́n á bí tí mi ẹ̀ bá sí ń bẹ̀ ọ̀fẹ́ ni ọ̀fẹ́ lọmọ adáyé máa ń tí yọ̀ mi lómi. bá sí ń bẹ̀ àwọn èèyàn ó sọ pé wàláì mo tó nǹkan fi ọba báyìí tó lẹni ní mí báyìí mo tó sọ. fi ọba tó ní mí tó lẹ̀mí mi búra. adán nǹkan yẹn wò wọ́n ní kò sí pàǹpà tó kẹlẹ́jẹ̀. tó bá jẹ́ pé tètè sọ ni ìbádà ọ ṣùgbọ́n wọ́n ti pa ẹni láti nǹkan bí 30 ìṣẹ́jú sẹ́yìn báyìí ṣùgbọ́n ẹ̀ bókù ẹ̀ níbi báyìí wàláì bọ́n ṣe bókù ẹ̀ ń tọ̀nù ńgbà tí ètò wákàtí kan wọ́n pè mí wọ́n láwọn ti rókù ẹ̀ lọ́nà Benin ló fosùn. tó tí n bá ti wá rí àrísí èèyàn ní fi mọ̀ pé eléyìí ṣe oní látìmù torí lábáwá ń pè nǹkan kan ní látìmù ẹni jìbìtì èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ 419 èèyàn ní í jẹ́ bẹ́ẹ̀ mo ti wá rí i pé gbogbo ìgbésẹ̀ wọn kò jọ mọ́ ti olè kì í sì jẹ́yàn tí ń parọ́ gbowó ohun tó fa sábàbí tẹ̀ fi rí mi lọ́dọ̀ wọn lónìí nìyẹn bàbá. mi ò tiẹ̀ rí mi ò dọ́dọ̀ wọn rí mi ò dẹ́yìn náà mọ̀ mi ò rí yín rí ṣùgbọ́n nínú àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ ó ń jẹ́ kí n mọ̀ wípé nǹkan kan ń bẹ. ẹ ṣe nǹkan ẹyọ kan ló ń bẹ 10 ń bẹ nínú ayé Allahu Akbar tẹ̀lé ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ wọ́n lọ tẹ́sì ẹnìkan lẹ́kọ̀ọ́ ó wà ní HIV positive. ibi tí mo lọ gan-an lẹ́tẹ̀. ẹ rí i pé nílé mi àwọn tí wọ́n jọ ń sọ ńgbà tẹ́ wọlé bàbá wa fi iṣẹ́ kan lẹ̀lẹ̀ nígbà yẹn lórí Facebook wọn bàbá irúṣẹ́ tẹ́ fi lẹ̀lẹ̀ yìí mo wá kúkú onítọ̀hún pé mi ò ráàyè àti máa jáwé wa gbòkiri ń tèmi o ń mọ̀ bọ́ ṣàdúrà níbí lọ ṣe nǹkan báyìí lọ ṣe nǹkan báyìí wàláhì tàlà èyí tó nígbà tó ń kọ́kọ́ lò ó lọ́sẹ̀ 2 ló ń fi mú ọ̀sẹ̀ kan mo ní kó fi mú kó ní sùúrù kó tún dọ̀sẹ̀ kejì kó bẹ̀rẹ̀ ó wá lọ́sẹ̀ kan ló ń fi mú ó nígbà tó dọ̀sẹ̀ ó lọ́sẹ̀ 2 ló ń wá fi mú tó léra ó lóun wá sinmi ọjọ́ 3 ọ̀sẹ̀ kan mo ní kó tún fi sinmi ó lóun sinmi ọjọ́ 3 ó lóun tún wá bẹ̀rẹ̀ ní mímu ó nígbà tóun ó lọ padà lọ tẹ́sì ẹ̀ wọn gbọ́dọ̀ bá ó ní bẹ̀ mọ́. dókítà yẹn gan ń sọ fóun pé bóun ló ṣe rìn sóun fa ẹ̀jẹ̀ ń kú tó ń fẹ́ jẹ̀ míì sí wọn gbọ́dọ̀ bá ń bẹ̀ mọ́. ó ló sọ pé kí ló ń lò nǹkan wọn bàbá mi ni wọn gbọ́dọ̀ bá ń bẹ̀ mọ́. ó jẹ́rú àwọn nǹkan tí mo mọ̀ pé yes ẹni téèyàn máa lọ bá rè. sẹ́rí bàbá àfà yóò dáa fún yín àdúrà yín ọgbà aláwọ̀ àrùn. sẹ́rí oògùn wà agbára dẹ̀ wà ó lè kó
ìwé oògùn wá tó ọ̀kànlérú gbáǹbì tí màá kó wá tí ó wà nínú kọ́bọ̀dù mi tí mo jogún lọ́dọ̀ àwọn bàbá mi ṣùgbọ́n mi ò fìgbà kan wo bẹ̀ torí mi ò mọ̀wé ara ẹlẹ́rú kùndí tí mo mú wá fún yín ẹ̀wọ̀n irú àti mi tí mo mú wá fún yín mo jogún ẹ̀ lọ́wọ́ àwọn bàbá ńlá bàbá mi ó dáwọn ran mi ò yé ṣiṣẹ́ mi ju iṣẹ́ ọdẹ àti iṣẹ́ jáwéjágbò lọ ẹ gbọ́ mi nípa tògùn mo wá wò pé gbàtọ́ yẹ pọ́nà mi tí wọ́n ṣe pọ́nà mi ní kínní tí Ifá ti sọ fún mi pé kí n máa tọ̀ èmi ò nídìí owó báyìí ṣùgbọ́n mo nídìí àánú èèyàn báyìí ṣùgbọ́n mo ní oògùn lọ́wọ́ táwọn bàbá mi fi lé mi lọ́wọ́ ni o mo wá lọ sá èmi náà lọ sáré ayé torí ẹ̀ bí kí n wòwé kí n tó sọ kọ́yàn lóògùn béèyàn 100 bá wá bá jù mí tó gbé sòrò ayé wọn wá màá kọ́ wọn lóògùn 100 láì ní níye ìgbà tẹnu bá tó rú mi ní ọlọ́dàn wò ní. ọjọ́ tí àáfàá mú ẹnu lé nígbà tá a wà ń lo Ògbómọ̀ṣọ́ ibi ìnáwó làwa àti òkú ọlọ́dà kò sànù wa wọ́n ní nǹkan báyìí wọ́n lẹ́nu yìí wọ́n ti pa wọ́n ní ṣùgbọ́n wọn á rí òkú ẹ̀. oní nǹkan tá a nà wá ní omi lásán kò sí nǹkan kan bẹ̀ tí màá ṣẹ̀ṣẹ̀ wọn parọ́ wọ fún ẹni tó ń pa wọ́dà bíi tèmi tó ń sànù ọmọ nìkejì ọjọ́ yẹn náà làwọn ọmọ mi kan náà wọ̀ ó champé nílùú Lembia àwọn náà kọ́ mi ní nǹkan táwọn náà lè ṣe èmi náà tó kọ́ra mi adẹ̀wà tó gbìyànjú ẹjọ́ yẹn náà la gbìyànjú ẹ̀ níbi pàtí náà láti gbìyànjú ẹ̀ lẹ́yìn àgbo ọlọ́dẹ gbà fún wa sẹ́ẹ̀rí ọlọ́run gbígbà fún èèyàn number 1 náà ìgbàgbọ́ ni ó mú lọ lé babaláwo kò sí nǹkan tí ń jẹ́ oògùn bí nǹkan ju àṣírí ọlọ́run lọ kò sí nǹkan tí ń jẹ́ àdúrà ju àṣírí ọlọ́run lọ ṣùgbọ́n ìgbàgbọ́ ṣe pàtàkì tó bá mú gbàgbọ́ wá tá a bá bu omi fún ọ pé kó lọ lòwò tó bá ti lòwò pẹ̀lú gbàgbọ́ àrí bẹ̀ ẹ gbọ́dọ̀ rọ̀ mi nípa ti oògùn pé èèyàn bá ní HIV tí bàbá ń fẹnu sọ ẹ̀ àwọn ọba wa ní tẹ́ bá dẹni tó ní èmi ò ní gba 1 naira lọ́wọ́ ẹ̀ mi ò ní ìdòwò ẹ̀ ọkàn lọ ra nǹkan báyìí wá tó bá ti rà á dé ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run tí mo bá fẹ́ gbé nǹkan yẹn fún ẹni gbé gbogbo ẹ̀ fún o máa dá méjì. kí ni ìtumọ̀ pé fẹ́ dá méjì. ìdí tí màá fi dá méjì ni pé torí pé lómi tún lè sun ìdí tí màá fi dá méjì ni pé torí pé lómi tún lè sunkún wá irú báwọn ti wá ní ìsìtọ́ kún bá ní ilé ni tí ì ti gbé tọ́dọ̀ mi tọ́dọ̀ máa gbé fún wọn kán lọ lò fẹ́ nìyẹn ìgbà yẹn gan mo fẹ́ gbowó ńlá tó wá lọ lò fẹ́ nìyẹn tí ò bá ń bẹ̀ mọ́ ìgbà yẹn ló tún mọ̀ pé oògùn wà bí kan yóò wáyé àwọn náà láwo àwọn náà wáyé mi láwo àwọn wà kì fún awo ṣẹgbọ́dọ̀ mi tó lábẹ́ bẹ́ẹ̀ oògùn ọ̀pọ̀ ṣẹ́dá àwọn ẹranko kan bẹ́ẹ̀ tó ká súnmọ́ nínú ayé irú bá ṣe wà lónìí tẹ́pá ààyè bá gbà wá ni ọjọ́ mi ta bá ráyè kó lódùmarè ràn wá lọ́wọ́ ó sì fún wa lálàáfíà bá a ṣe dé ìta bá mọ̀ pa fẹ́ pẹ́ dáadáa á ní wọ́n lọ ra ọ̀gà ààyè kan wá á wà fi ṣe pẹpẹ súùpù bẹ́ẹ̀ ni á fi ṣe pẹpẹ súùpù á wà mú ó kálukú ó mú gàásì kọ̀ọ̀kan bọ̀dá mi tá a bá mú gàásì kọ̀ọ̀kan kò sí number 1 náà àṣàṣì táwọn ayé lè ṣe tó lè mú olóde ayé mọ̀ sí mọ́ ẹ lọ́dọ̀ wo ni kò yẹ ṣe pé nǹkan míì ọ̀gà lásán ni àti ingredient tí wọ́n fi ṣe pẹpẹ súùpù yẹn ni ẹ lọ wá ó fún gbogbo ọmọ ẹni tó bá lè ṣe ẹ mú ọ̀gà yẹn ẹ gbé omi kaná ẹ bọ́ àwọ̀ rẹ̀ ó ní ìpẹ́pẹ́ lára bíi ìtẹja bíi ìtejò ẹ bó tẹ́ bá ti bọ́ àwọ̀ ọ̀gà yẹn tán ẹ má lanú ẹ o odidi àti fúnnú rẹ̀ ẹ má ra ọ̀gà gbígbẹ o ọ̀gà tútù ní ààyè ní ẹ̀rà ẹ̀ẹ́dọ́gbọ̀n lùpa tàbí kẹ́ ẹ lẹ̀ mọ́lẹ̀ kó kú ẹ wá bọ́ àwọ̀ ẹ̀ tẹ́ bá ti bó tán ẹ wá gbé sínú pọ́ọ̀tì ọbẹ̀ ẹ wá gbé sínú pọ́ọ̀tì ọbẹ̀ ẹ wá da kíní pẹpẹ súùpù èrò pẹpẹ súùpù yẹn ẹ dà sí ẹ mú ẹ wá ṣe kó jiná dáadáa tó bá ti jiná bàbá yasewu tẹ́ bá ti mú tán ẹ wá mú ẹjẹ kẹ́ni kọ̀ọ̀kan mu gàásì kan bó bá lè mu jù bẹ́ẹ̀ lọ ìwọ tó bá lọ́kànjú àbí irú mi yìí màá jẹ odidi ọ̀gà yẹn ni èmi á jẹ tó bá ti ṣetán màá jẹ tó bá ti jẹ kò sí àṣàṣì tó lè mọ number 1 ẹlẹ́ẹ̀kejì àwọn àìsàn inú ara ló ń tírìtì fún ọ̀kànlérúgba àìsàn ló ń tírìtì fún tẹ́rí mọ́lódé sọ pé dáwédáwé ayé kan ò lè wé ayé já tán wágbó ayé kan ò lè wo ìgbò tán sògùn ayé kan ò lè sògùn tán so gbogbo ayé kan ò rún gbogbo ṣe tán sọ̀rọ̀ ayé yìí gan ò rọ̀rọ̀ sọ tán gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe blogger gbogbo oríṣiríṣi iléeṣẹ́ yìí báyìí ẹ lè kárí gbogbo àwọn èèyàn lọ́ǹgì tán ni ẹ lè ṣe tán á ṣe díẹ̀ á fi ilẹ̀ ni ayé yìí wọn polówó ẹ̀ fún wa ni àdúrà wa yóò gbà ọ̀nà ńlá fún wa ẹ lọ mọ́ dáhùn oògùn wa wò ẹ lọ mọ́ dáhùn ewé àtegbólẹ̀ Yorùbá ẹ lọ mọ́ dáhùn ewé tábà oògùn ni o ewé gbégbé oògùn ni o ewé àbámọ́dá oògùn ni o kì í ṣe pé owó lèèyàn kọ́kọ́ máa ń wádìí sí ẹ sọ pé ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan fi tẹ́ẹ̀sì mi wò ni ẹ lẹ́ẹ̀ fẹ́ sọ mí dé èèyàn mo ní mo dẹ̀ ti dé èèyàn o mo fi fábúra mo ní mo ti dé èèyàn ẹ lẹ́ẹ̀ fẹ́ sọ mí dolówó mo ní mo ti dolówó torí pé kò sí bí mo ṣe tálákà tó kò sẹ́ni olówó tó mi mo mọ́ ń gbé ìraga nítorí ìgàn yẹn di tí mo sọ pé kò sẹ́ni olówó tó mi ni pé mo ti láwọn èèyàn tó lówó lọ́wọ́ tọ́lọ̀ sì kẹ́ ṣàánú wọn tí wọ́n sì ń ṣàánú mi bàbá bẹ́ẹ̀ ṣe wáwájú mi ní ìsìnbẹ̀ ó kéré tán lè ṣèkẹ́ tó lọ bí ẹ̀bùn mi 1000 téèyàn mẹ́wàá bá bùn mi 1000 lójúmọ́ sí mi èso olówó ni tí tálákà wà ní mí wọ́n wá wákú wá gbàdúrà báyà àwọn àkọsẹ̀ dáa táyé tiẹ̀ náà dáa
ṣé láwọn òwe Yorùbá kan mo sọ lánàá, mo láwọn òwe Yorùbá kan táwọn èèyàn máa ń pa, àwọn kan fi bayé ara wọn jẹ́, wọ́n fi kóra wọn sẹ́wọ̀n. Àwọn bàbá wa pa òwe tòótọ́, wọ́n ní ẹja lajá jẹ sanra, lóòótọ́ ni, ògidì ọ̀rọ̀ ni, 100% ọ̀rọ̀ yẹn. Lóòótọ́ ni wọ́n sọ fún wa pé ọmọ èèyàn máa ń jẹ sọ̀rọ̀, lọ́mọ èèyàn máa ń jẹ sanra, lóòótọ́ ni, òtítọ́ ọ̀rọ̀ ni. Ṣùgbọ́n kì í ṣe pé kó mú ènìyàn, kó pa ènìyàn, kó jẹ ènìyàn ni wọ́n sọ. Lára ọ̀rẹ́ mi yìí mò ń jèrè lára ẹ̀, lára yín bẹ́ẹ̀ mo ti ń jèrè yín, lára bàbá ẹ̀ mo ti ń jèrè yín, lára ẹnìkọ̀ọ̀kan wa ti ń jèrè ara wa, torí pé ìgbà ọwọ́ ní kọ́lé fún ẹyẹ ilé. Bàbá tẹ bá rí ẹyẹ ilé ẹ̀mùkó ògùn ni àbẹ́mù. Tẹ bá rí bí wọ́n ti ń sin ẹyẹ ilé tí ó dà papọ̀ mọ́ adìẹ, ẹ mọ̀ jẹ́ ìgbẹ́ wọn dà papọ̀ mọ́ra wọn, ìgbẹ́yẹlé lásán, ẹ mú kẹ́ ẹ sàkúgbẹ, ẹ lọ kókóná. Bàbá ńgbà míì tó bá tọ́nà bá di gágá, ẹ bù sàtẹ́lẹwọ́ yín, ẹ ṣe àásí, ẹ béèrè ní tẹ bá fẹ́, ẹ là, bó so yin lẹ bá lè kó mọ́, bó so ọtí ni ẹ fi lò ó. Tí ẹ bá ti rá láàánú ẹ lọ́mọ ọlọ́pàá wá pé mo lù yín jìbìtì, àṣírí ńlá ni. Ojúmọ́ kò mọ kẹyẹlé ọ̀rọ̀ àwọn tí ó jẹ tí ó mu. Èmi ò sọ pé o lè rí 100 million rẹ̀, ṣùgbọ́n tó fi jẹ́ nìyàn. Tó bá wá lè mú bẹ́ẹ̀ yẹn, tó lè lò bẹ́ẹ̀ yẹn, ìwọ kó papọ̀ mọ́ ọṣẹ tó bá wù ọ́, yíkéyìí ọṣẹ tó bá wù ọ́, kó papọ̀ mọ́, kó mọ̀ pé oògùn wà nílẹ̀ Yorùbá. Bàbá ẹja sáré Yorùbá, bàbá ẹja sáré ayé kálíbà àráyé gbé. Ẹja bẹ àwọn tó láyé, ẹja bẹ àwọn àgbàgbà 16 kò lè járọ̀ náà lọ. Ẹja bẹ àwọn àáfàá kí wọ́n má jẹ́ ká yóò dínà mọ́ wa. Àwọn àáfàá kan bẹ tí wọ́n bá fa tẹ̀sùbíyù, èèyàn sì ní kọjá ń bẹ̀. Tó bá fa iṣẹ́ yẹn bíbà, bàbá tó bá sa iṣẹ́ yẹn ní aago kan òru, wọn máa ń sasẹ́ náà. Mo gbọ́ lọ́dọ̀ àwọn àjànú tí mo bá lò gbà ni. Èmi ń bá àwọn àjànú lò gbà, mo gbọ́ lọ́wọ́ wọn. Ó ní tó bá sa iṣẹ́ yẹn, ó ní gbogbo àwọn tó bá wà ní agbègbè wọn, ó ní wọn ò ní tayọ. Kọ̀fáàmù ni. Ó ní ṣùgbọ́n ará àdúgbò wọn tó bá fẹ́ tayọ gbọ́dọ̀ jẹ́ ni tó nífẹ̀ẹ́ àwọn ènìyàn. Tó bá ti á nífẹ̀ẹ́ wọn, afẹ́fẹ́ wọn wà mọ́ fẹ́ kàn ọ́. Tó bá bá àfa àgbélé tàbí ó bá gbá àdúgbò nífẹ̀ẹ́ rẹ̀, gbogbo tó bá wù kó gbé dání, kó bá gbórí ibú dání, ìwọ kan tá mọ̀ sí dáadáa sí. Tó bá fẹ́ rọ́nà lọ. Tó bá ń bá àwọn pásítọ̀ náà láwọn àṣírí lọ́wọ́, ìyà táwọn pásítọ̀ ti ń parọ́ fún yín, wọ́n láwọn àṣírí kan nínú Bíbélì tó ń pè ní 7 book of Moses. Tó bá sá pẹ̀lú ẹja òjijì, tí pásítọ̀ yẹn bá ẹ sasẹ́ yẹn ládùúgbò tó bá wà, tẹ́ ẹ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀, ẹ̀ mọ̀ ara rẹ̀ kú ni o. Ìsìwẹ́dà tó bá ti mọ̀ pé èèyàn lọ, ó ní Jésù lòun tẹ̀lé, mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀, ìsọpé ó súnmọ́ ju. Tó bá wá rí babaláwo kéré òkéré tí bá ti pera rẹ̀ ní babaláwo tàbí oníṣègùn, bẹ̀rù wọn. Tó bá bẹ̀rù wọn ló mẹ́lòmíì ṣàgbákò ayé. Kéèyàn kan wá pàdé rú mi bí mi ò ṣe jámọ́ nǹkan kan wá ní báwọn fẹ́ yẹ̀yẹ́ mi, kò sí tó níláyé, bí ìfẹ́ bá tálákà bí mi jà. Ẹni bá sì mọ̀ pé òun lówó dáadáa jẹ́ kó wá bá mi jà, ó yàn mí jẹ. Tí n bá ti gba gbogbo tó bá ní láyé, a jẹ́ pé kò sí Ọlọ́run mọ́ láyé. Àìwé kì í sọ Ọlọ́run lọ́dẹ mi àti. Màá gba tó ní, màá gbọ́mọ rẹ̀, kò sí nǹkan tí ì lè fi dà, màá gbà wáyé náà mọ̀ pé màá sọ di *1. Èmi báyìí mo lè fẹsẹ̀ rìn láti bí ìlú Ògbómọ̀ṣọ́, kò sẹ́ni tí ó challenge mi torí mi ò ní mọ́tò tẹ́lẹ̀, mi ò lọ́kadà, mi ò ní kankan. Mo lè fẹsẹ̀ rìn ọmọ kí mi pé ẹ káàbọ̀ bàbá ni. Ṣùgbọ́n òun tó ti lo mọ́tò 100 million 50 million ẹgbàá lọ́wọ́ rẹ̀ náà ẹjọ́ mọ̀ pé ayé wà. O tí ìráyé rí ni, tó bá rí flash ayé rí, tó bá rí ayán dúdú, àtayán pupa, àtayán funfun, wọ́n mọ̀ kó yàtọ̀ síra wọn. Ọlọ́run ní jẹ́ ká rí, bàbá wọn ò ní fi kí yín. Aláǹtakùn kò kí í ṣe nǹkan gidi, kì í ṣe nǹkan re sì ni. Aláǹtakùn àmọ́ gbàyàn lọ́wọ́ ìbànújẹ́ ń gbà mí. Torí aláǹtakùn ló ṣàánú Ànábì Muhammad ló jẹ́ kí wọ́n mọ̀. Aláǹtakùn lè ṣàánú ẹ̀. Ọmọ sí aláǹtakùn ni bàbá o. Tó o bá fẹ́ da níyì káyé, bàbá blọ́gà lórí iṣẹ́ tẹ̀ ń ṣe yìí, aláǹtakùn lẹ́ẹ̀kan lọ wá, aláǹtakùn 16 lẹ̀ lọ wá ibi tó bá ṣe ilé ẹ̀ sí. Bàbá èyí tó ti kú sílẹ̀ ẹ lọ wá, ẹ lọ pẹ̀lú ẹyọ atare ẹyọ kan, ẹ fi sí gbẹ́rẹ́ 16 sáàrin orí, kò sẹ́ni náà. Gbẹ́rẹ́ 16 kò jù bẹ́ẹ̀ lọ. ẹ tọrọ ń sọ, ẹ tún ọ̀rọ̀ yẹn sọ. Ìwọ tó bá fẹ́ di ènìyàn nú ayé tàbí àwọn ayé bá ń dẹ́rù bà, lọ bá mi wá aláǹtakùn ilé aláǹtakùn tó ti kúrọ̀ tó ti gbẹ síbẹ̀ ní 16 lọ wá. Ọ wà pẹ̀lú atare ẹyọ 16, ọ wà pẹ̀lú atare ẹyọ 16, atare ẹyọ kan péré, ọ wà fi sí gbẹ́rẹ́ 16 sáàrin orí ẹ̀, kò sẹ́ni tí wọ́n bọ́ fún gbúdígbádé, ṣùgbọ́n ìwọ rẹ̀ nígbà ògbọ́dọ̀ sàṣìyàn mọ́. Owó aláǹtakùn ọmọ di ọmọ ènìyàn. Owó aláǹtakùn ó di ọmọ èèyàn. Bẹ́ẹ̀ni, bíi ti bó. jáde ọmọ ènìyàn. Bíi ti bó. Òṣè digi ni aláǹtakùn ọmọ di ọmọ ènìyàn. Ok, ẹni tó ti ń rí 100 million tó dẹni tí ò rí mọ́, sálàǹtakùn ti di. Ẹni tó ti ń bá gbà mu tí ò bá gbà mu mọ́. Ẹni tí ìyàwó ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí ò sí ìyàwó lọ́dọ̀ ẹ̀ mọ́. Ẹni tó ti ń rí jẹ, tó ti ń rí mu, tó ti ń níná, tó ti ń lò, tó ti ń di ènìyàn nú ayé, tó wá dẹni tí ò rí ná mọ́, tí ò rí lò mọ́. Ṣé aláǹtakùn ti di? Tó bá pé okùn igi wọ́n fi dé ni, ó lè bẹ èèyàn méjì pé ẹ dákun àáfà lágbájá, ẹ dákun ṣàánú mi bá mi gé okùn yìí. Wọ́n lè wá ọ̀bẹ kí wọ́n fi gé, wọ́n lè wá sọ̀ kí wọ́n fi gé, kódà wọ́n lè lọ wá iná kí wọ́n fi gé, kò sí tí wọ́n lè fi gókùn torí pé n tá a rí ni. Ṣùgbọ́n nǹkan tá a rí táwọn ayé ń bá wájà,
lójú sọ pé àwọn ìyá mi àpàká àlàkà alágogo da fún yẹ gẹ́gẹ́ ní ìyẹ̀kówó ẹ̀yà àgbàlagbà ìbádọ́wọ́ wọn ẹni tí ò bá wọn tí ò lè rọ́nà lọ kò sí babaláwo tí ì bá wọn ṣe kò sáfà tí ì bá wọn ṣe kò sí wòlíì tí ì bá wọn ṣe ẹni gbogbo àwọn tó dáa fún lónìí tó déyàn àtọ̀dọ̀ wọn ti gbà kọjá àwọn kan mọ̀ sọ pé èṣù ọ̀dà èṣù dáa ọ̀pọ̀lọpọ̀ èṣù la fi ń soríire ẹni tí ó soríire láyé àfà tí ó soríire láyé èṣù ní ọ̀tá rẹ̀ ní ọ̀sán bàbá Ọlọ́run fi ṣèdájọ́ fáwọn ìlú kan ni wàláhì Ọlọ́run fi ṣèdájọ́ fáwọn kan ni àwọn àgbàlagbà ní jẹ́ bẹ́ẹ̀ pàṣán náà jẹ́ fọ́lọ́ pàṣán tọ́lọ́mọ fi ń nàyàn ló jẹ́ fún wa wàláhì tàláhì àpàṣán tọ́lọ́mọ fi ń nàyàn náà jẹ́ gbogbo ẹni tí ò bá fi tiẹ̀ ṣe wọn ò kó mọ́ bígbà tí wọ́n bá tí ọlọ́pàá bá kó yàn mọ́ róga wọn. kí ló lè bà yín lẹ́rù. nǹkan kan wà tẹ́ ẹ wò pé kí ni ilé bà mí lẹ́rù. nǹkan ẹyọ kan mo rí pé ó lè bà mí lẹ́rù gbogbo ayé ṣètò ẹ̀. òtítọ́ náà Ọlọ́run ní ó ní ká ṣọ́ra fún èèyàn mẹ́ta ká mọ̀ bọ̀n jà. ṣùgbọ́n nǹkan tó lè bà mí lẹ́rù gẹ́gẹ́ bí ìbéèrè yín ò ju lẹ́yìn ikú mo rí pé kò sóògùn ẹ̀ ṣùgbọ́n gbogbo ohun tó kù ṣùgbọ́n síbẹ̀ náà àwọn bàbá náà ń sọ ọjọ́ kú dọ̀la o wàlá. bíi ti bò. nípa ìgbésẹ̀ ni téèyàn bá lè ṣègbésẹ̀ lórí ọ̀rọ̀ ayé ẹ̀ gbogbo ẹni tó ń kú kékeré kọ́ ni kádàrá ní kó kú ní kékeré dáadáa tí wọ́n bá báyàn ṣègbésẹ̀ ayé èèyàn wàhálà ẹni tọ́jú ọkọ ẹ̀ kọ̀lá yóò lo àìmọye ọdún láyé tí ò sì sí ní tí ó ṣẹlẹ̀ tí ò bá ní rí bẹ́ẹ̀ náà ni bàbá sọ ń sìn ẹ bá rí i nígbà téèyàn bá kó HIV yóò ti fọkàn sí pé ṣé òpin ayé ò ti dé nìyẹn ó wá padà dẹni tí ń lò gbà láìsí nǹkan kan tó ti yé yín ṣùgbọ́n pé nínú ayé nǹkan tó tún lè bàyàn lẹ́yìn ikú aláhàkùn àtẹ̀wé Ọlọ́run ní ká má ṣe ìgbéraga sí èèyàn mẹ́ta ó ní ká má ṣe ìgbéraga sólówó ó lè fi bínú ra gbogbo ìgbésí ayé èèyàn pa àní ẹ̀ tí àbá ń ṣe nǹkan máa fẹ́ ní báyìí owó lélẹ̀ ó ní ká má ṣe ìgbéraga sẹ́ni tó bá gbọ́n tídà ó jẹ́ babaláwo ni ó jẹ́ pásítọ̀ ni ó jẹ́ oníṣègùn ni ó jẹ́ àfáà ni torí ò ní náwó pé owó ló fi ṣe títí ẹ̀ tí báyìí tún fi ń lọ àwọn èèyàn tó dàbí títí ẹ̀ náà ààrẹ ní tí ó sọ pé ṣé n tó fẹ́ nù ọ̀rẹ́ lọ́dọ̀ wò máa lọ ẹlẹ́ẹ̀kẹta Ọlọ́run á ní ká má ṣe ìgbéraga síjọba ó ní gbogbo ohun tíjọba bá ṣe ó máa ń wò ọ̀ràn ni lẹ́yìn gbogbo àwọn nǹkan tẹ́ béèrè ọlọ́mọ mu wa nínú ayé yìí o kò sí dọ́lọ́wọ́ sóògùn ẹ̀. sáà lè jí ń gbé. Allah akbar. tàn kà dédé palẹ̀ yín mọ́ tàn rà gabu yín mọ́lẹ̀. Allah akbar. tó bá ní àtìlẹ́yìn Ọlọ́run nínú ó lè ṣeé ṣe fún tán ṣùgbọ́n mo mọ̀ pé ẹni tí èèyàn ń jíṣẹ́ fún téèyàn jẹ́ PA ẹ̀ àgàgà ẹni téèyàn ń bá ṣiṣẹ́ so a wá fẹ́ kó o mọ̀ rí enítọ̀ nígbà kan Ọlọ́run gangan ò ní ṣe irú ẹ̀ nítumọ̀ tẹ́ àwọn náà sì náwó lé nǹkan tí ó fi ṣe kò wá ní ṣe ṣẹ́gbọ́n mi wàláì kò ní ṣe ẹ sọ̀rọ̀ Sunday Igboho ẹ mọ̀ Sunday Igboho. mo mọ̀ Sunday Igboho látara ìjáde ká mo lọ sí Ìwó ní ọdún yẹn ni àwa débì kan ni wá di pé wọ́n ń wo nǹkan wò síra pé kán máa tẹ́sì nǹkan ọdún náà wà ní àwọn ń tẹ́sì yìí táwọn náà bá ní ká dáhùn sí kíní ìwò kíní ò ṣiṣẹ́ tó ṣùgbọ́n olóyè Sunday Igboho ó kàn jókòó tó ń wòran lọ́jọ́ náà Ọlọ́run wá ṣe àwa dáhùn ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti ń ra nǹkan yẹn lọ́wọ́ wọn ló ti dá padà ń jọ́nà pé òun ò rà mọ́ ó wá jẹ́ nǹkan tèmi àti Sunday Igboho fi mọ́ra Sunday Igboho gan dẹ̀ ní kì í ṣe ní àárífín wàlá ọkùnrin ni wàláhì tá a bá rọ́kùnrin ládùúgbò kọ́ mi ò dẹ̀ fi pọ́n wọn lé wàláhì ṣùgbọ́n téèyàn bá jẹ́ akin èèyàn bíi
bíi tiẹ̀ lè wà kó mọ̀ jáde síta ṣùgbọ́n léèyàn tèmi pàdé rí jẹ́ pé ó tún láwọn èèyàn tí mo pàdé tàbá ọkùnrin ládùúgbò kan ṣùgbọ́n Sunday Igboho ọkùnrin ni ìgbà tá a wá dá wọn iṣẹ́ ìwò lọ́jọ́ yẹn Sunday Igboho wá pè mí lọ́mọ ìlú mi ní wo ni mí mo sọ ìlú tí mo ṣe ó lóun kí yín o ó jẹ́ nǹkan tèmi àti wọn fi pàdé nígbà àkọ́kọ́ ó jẹ́ èèyàn gan téèyàn mi máa ń sọ gbogbo wa pé abáníwá mọ́ ọkùnrin wa kì í ṣe pé àárọ̀ ọkùnrin ládùúgbò ọkùnrin ni wàláhì tàláhì torí àti bájọba gbá nǹkan mú papọ̀ ìjọba dàbí ẹni tó pọ́n àdá tó pọ́n idà lójú méjèèjì tó wá di èpo ẹ̀ mú téèyàn á fẹ́ gba àdá yẹn lọ́wọ́ ẹ̀ sẹ́yìn pé yóò nira fẹ́ntàn àti jàgbà bí ìjọba ṣe jẹ́ nù kéèyàn tó wá lọ nǹkan yẹn mọ́ ìjọba lọ́wọ́ ó tún wá lè dúró lórí ẹsẹ̀ méjèèjì ọkùnrin ni wàláhì tàláhì so ó jẹ́ bẹ́mi àti wọ́n ṣe mọ́ra. ṣùgbọ́n tẹ bá wò dáadáa látòkè dé sálẹ̀ ṣó yẹ kéèyàn dira àbí kò yẹ kéèyàn dira. jàlá ìlú wọn la yà wọn ti fa àbàdà ọlọ́run gan dira alálẹ̀ ara sí ẹ̀. kí ló lọ́lọ́run ní gbogbo nǹkan bá fẹ́ ṣe ká mọ̀ àwùsù bíi láì mìíràn sọ ìtọ́ni ó ní gbogbo nǹkan bá fẹ́ ṣe ó ní ká mọ̀ lé èṣù jìnnà sóhun ọlọ́run gan ò bá gáìdì pẹ̀lú èṣù yóò gbàjọba lọ́wọ́ ẹ̀. tí ọlọ́run ọba gáìdì pẹ̀lú èṣù. láhìláhìlá ọ̀dọ̀ sí ilẹ̀ sẹ́yìn. ó ṣòro tú kámẹ́rà sọ pé ìmọ̀mù ló sọ báyìí àáfàá kan ló sọ báyìí àáfàá kan ló sọ báyìí ó lè korò létí ẹlòmíì. lórí etí tó fi gbọ́. torí etí tó fi gbọ́ yẹn ṣùgbọ́n dídá tọ́lọ̀ ń dá àṣetán èèyàn tó ẹ́fì ni. àkàndá ènìyàn tá a dá látara. ìjọba ayé wọn ajá kìjẹ́ bá gbọ́ wọn gbàjọba kiri wọn gba president wọn á lé alágbára tó wà ń bẹ̀ ológun ó dẹ̀ gbà torí kíni òun ló mọ̀ nípa àbọn lílò òun ní ò ẹ́síkọ́ọ̀tì alágbádá ńgbọ̀n gangan bá gbàjọba kí ni a fẹ́ fi tákù òun gangan ló mọ̀ bá yìn tó gbogbo iṣẹ́ lọ́lọ́run gbé láṣetán lọ́wọ́ ó mọ àpàdé àlùdé ọlọ́run tọ́lọ́run gangan bá wá sùn lé àlẹ́ ara sí ẹ̀ yóò gbàjọba lọ́wọ́ ẹ̀ o téèyàn bá wá lé ayé ẹjọ́ kí ni kó lọ lé ẹ lọ bí àwọn tó jẹ́ àgbààgbà nínú àlùfáà tábàjọ sọ fúnra wa ayé tá a fẹ́ lọ jẹ kálukìá ọmọ ó dìgbà yẹn ká tó máa ríra wa o ṣùgbọ́n nu generation tá a lò láyé bó ṣe pé ìgbésí ayé mẹ́ta ìgbà kan la wà nínú àwọn òbí wa àmọ́ bí tá a wà àwọn agan ò ríra wa àdẹ̀ǹjẹ̀ àmú níbẹ̀ ìgbésí ayé ilé tá a rí jù náà nílé tá a wà nínú ẹ̀ tí mo rí tẹ́ ẹ rí mi téèyàn ó ti kú eléyìí tá à ń lọ lọ́hùn téèyàn ṣiṣẹ́ rẹ̀ yóò jẹ́ ẹni tí ò ní kú láéláé ẹni tí ò ní kú láéláé kò sí tó kù tó fẹ́ fi bẹ̀rù ọlọ́mọ ó ti mọ̀ pé ibi tóun wà ló ti wà ẹ́ ẹni tí ó sì wọ náà ó dọ̀hún ṣùgbọ́n nù gbésí ayé téèyàn fi máa ń mọ̀ pé ayé tó da yàtọ̀ sí eléyìí tí ò dá lélẹ̀ tá a wà nínú ẹ̀ tó bá tún wá lo eléyìí tá a wà nínú ẹ̀ ìbá kan àwọn mọ̀láìkà àwọn ẹ mọ̀ pé àwọn ikú kan wà téèyàn máa ń kú táwọn mọ̀láìkà máa ń fọwọ́ gba ẹnu ẹ̀ pé ṣé ikú tó yẹ kó pa wèrè eléèlélé àwọn èèyàn ò sìn wọ́n yẹ̀yìn padà táwọn mọ̀láìkà wà máa ń fọwọ́ gba létí pé ṣé ikú tó yẹ kó pa ọ́ rè torí gbogbo ohun tó yẹ kó lò ló wà ní sọ̀ráǹdì ẹ̀ torí gbogbo ohun tó yẹ kó wà sọ̀ráǹdì ẹ̀ gbígbé ló yẹ kó gbogbo nǹkan tó yẹ kó fi ṣàgbéra ara ṣùgbọ́n wọ́n ní kó mú fún ìfún ajá yóò wá kú náà mọ̀láìkà wà máa fọwọ́ tẹ̀ lẹ́nu pé ṣé ikú tó yẹ kó pa kọ́ńbà lumọ́gùn wọ́n lọ jókòó síbẹ̀ yẹn tó ó láwọn kú kan téèyàn máa kú gan téèyàn ó tún máa jẹ̀bi ara ẹ̀ tó atọ́kùn níbi tẹ́ ẹ bá dé. irú àwọn kú tẹ́lẹ̀ yẹn máa ń kú téèyàn tó máa ń jẹ̀bi ara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe mọ̀ pé tẹ́ bá wò dáadáa especially àwọn tó wà Nàìjíríà wọ́n máa wò pé ẹ̀sìn èèyàn tó lè máa ṣoògùn sáà. àwọn ará Nàìjíríà lè sọ pé èèyàn lè máa ṣoògùn ṣùgbọ́n mo mọ̀ pé nílùú òyìnbó wọ́n ń ṣoògùn bẹ̀. nígbà tí òyìnbó ṣe títí ó mú bulletproof kí ló dé tó gbé fọlọ́pàá tó gbé bàn lé lọ́wọ́ ẹni tẹ́ gbé bàn lé lọ́wọ́ tó gbé bulletproof ti lọ́rùn ṣé bóun kankan ti gbé bàn tí èèpààyàn lọ́wọ́ ó yẹ kó bẹ̀rù kankan mọ́ ó yẹ kó kàn wọṣọ ara kó kàn máa lọ kódà ó lè rìn òò kó máa lọ kí ló dé tí wọ́n á gbé ní tí ó kọ́ fà òun gangan fún
automatically ní bá fẹ́ ṣe nǹkan rẹ̀ nínú ayé ó gbọ́dọ̀ múra. ó gbọ́dọ̀ ṣe ìgbésẹ̀ tí ó fi gbé nǹkan rẹ̀ sínú ayé. ó jẹ́ sọ́nù kéjẹ́sì ni pé ẹni tó wá tún ti wá gbébọn lọ́wọ́ bàbá nínú ayé ẹni tó ti gbébọn lọ́wọ́ nínú ayé ẹni tó ti gbé nǹkan tí ìjagun nínú ayé tí ìjagun ayé lọ́wọ́ already ó tún wá dẹni tó ń wọ bulletproof. ó náà tún protect ara rẹ̀. ó tún wá protect ara rẹ̀. tó kó ń bá kú. automatically tó ń bá yìn fún yàn ká má yìn fún nǹkan. bẹ́ẹ̀ni. tó ń ní ẹni tó ti di owó lọ́wọ́ nínú ayé tó ń fẹ́ fi lólé ayé ẹ̀ ń lẹni tí ìgbésí ayé ẹ̀ ti wà òkè tán fẹ́ bà tiẹ̀ jẹ́. ń lẹni tó gbébọn lọ ìgbésí ayé ẹ̀ ti wà òkè ibi tó wà yẹn èèyàn òkè ẹni tó gbébọn lọ sí kẹ́nìkan wá pàgò kó lóun fẹ́ fi gun. ṣé ọpọlọ yín tó ti bọ́ sẹ́yìn ni. lẹ́yìn tó yọ ìdàbà àbó yọ ọ̀bẹ ó lóun fẹ́ fi gun sórí ẹ ti yí rí ó ti gbébọn lọ rẹ́dì yóò pa kó tó dọ́dọ̀ ẹ̀ òun gangan tún wá lọ gbé bulletproof wọ̀ pé wọn ò gbọ́dọ̀ tó yin tiwọn kó bá òun lẹ́ni tó ti wà òkè nú ayé ó lówó ìlọ́wọ́ ayé mọ̀ pé ọtí lówó ìlọ́wọ́ a lè dínà owó mọ́ wọn wàá pa. tó o bá ń rówó irú ẹni bẹ́ẹ̀ wá ní kò bá ìgbàmú sí àdéhùn bẹ̀rù tó o bá sùn pẹ̀lú ìyàwó rẹ má díjú ikú pààyàn àní tó o bá ti ń sáré ayé yìí máa rántí ayé máa gbé tó o bá ń sáré ìgbà máa bẹ̀rù ẹ̀rù tó bá ọmọ ìyá mi olówó àgàjà wọn tó ṣe lówó tó ti lọ́kẹ́ méje ọ̀kẹ́ mẹ́wàá tó ní mílíọ̀nsì wọ́n wá ń kúkú òjijì kí ló fà á torí pé wọn ò dira ni wọ́n á dira ni tó bá ti ní 1000 lọ́wọ́ o gbọ́dọ̀ máa yọ 10 naira nínú 1000 kó fi máa dira ọjọ́ tó lọ já ewé sáwéré pèpè tán sáwéré pèpè gbé mi fi nǹkan lò ewé sáwéré pèpè tán sáwéré pèpè gbé mi fi nǹkan lò kó gbé mi bẹ́ẹ̀ ni fi gbé mi kó tó lọ wéwé àfọlá èso àfọlá òní àfọlá tó o bá ti ń lorú àwọn nǹkan yìí ó fi máa dira ni ẹnikẹ́ni kan wá lówó lọ́nà ìsìn kó ti kan owó ọjọ́ kan mo gbọ́ pé nìkan lówó ọ̀rẹ́ mi kan ni ó lówó àwọn ayé wá ka mọ́ gbàtà àwọn ọmọ ayé ka mọ́ wọ́n yìnbọn sí wọ́n bá lọ́kùnrin ọwọ́ àgbàbọn lọ́wọ́ ẹnìkan nù wọn àwọn náà wá sá lọ kò mọ̀ ń pa àbọn yínyìn tẹ̀lé pé tí ò bá dira wọn pa tọ́gbọ́dún bó wọ́n ṣe yìnbọn sí un ìbọn bá mú un tọ́gbọ́ pa tó bá ti lulẹ̀ tó bá ti gbóhùn bọ òkú mọ́ ṣùgbọ́n tó bá ti gbóhùn bọ ti dòkú kọ́ wáyé pé bí wọ́n ṣe yìnbọn sí un yẹn ọlá àwọn ráìsì àwọn ṣé oníráìsì tá a máa ń ṣe bíi tá a fi ráìsì ṣe pẹ̀lú ewé kílókọlẹ̀ jíjẹ ewé ìtìpọ̀ ọlá tí mo gbó báyìí tí mo jẹ tí wọ́n á fi ṣe wọ́n á jẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn ìbọn yẹn ká ojú ìbọn yẹn kàn lé lára ẹ̀ níbi ìgbà tí pípùsì bá mú yẹn ó parí aṣọ ẹ̀dẹ́ fàyà tí wọ́n bá yẹ pé jọ̀yàn bí wọ́n ti yìnbọn sí yẹn ọba ní àjàgbémirá ifá gbémi fò. àjàgbémirá ifá gbémi fò o bíbí bá bọ̀ lẹ́yìn mi 77 àjàgbémi fò bí ìbànújẹ́ bá ń bọ̀ níwájú rẹ yóò gbé ọ̀rá ìwọ náà má jókòó tètèlẹ ọwọ́ alẹ́ ọkọ wa àtọkọ rẹ jọ ń gbádùn ara rẹ ó bímọ kìíní kò rásìsẹ rẹ o ó bímọ kejì kò rásìsẹ rẹ ó bí kẹta kò rásìsẹ rẹ ọwọ́ adolé ẹlẹ́kẹrin wá ń bọ̀ ọ̀tá àdílé wá wáyé ọwọ́ ọwọ́ àtàlẹ́jì ẹ ọwọ́ agọ́ra rẹ wọ́n á lé ọkọ̀ òlé ọkọ̀ wá sọ pàjẹ́ ní ìsì ọ ó rí pé ó ti ya wèrè òbò tó kọ́ ń dó tẹ́lẹ̀ tí ń dùn mọ́kọ tó wáyá tí wọ́n ń dó tí wọ́n ń rùn sọ́kọ ọmọ pé ó ti ya wèrè ó yẹ kó wá mójú tó lára rẹ ọmọ pé kò yẹ kó jókòó tètèlẹ kọ́ lọ́ lo òbùnà ṣúgàṣúgà tó mọ̀ sá. òbùnà ṣúgàṣúgà tó wà. bẹ́ẹ̀ ni ó wà o tó bò tó máa dó òbò yẹn tí ó máa dùn mọ́ bẹ́ẹ̀ náà ni ó kó nà ṣúgàṣúgà wà gbogbo rẹ bá ti expire ń di ìyàwó rẹ tí ó bá ti dùn mọ́mọ́ yóò máa dùn ọlọ́kadà ní ọba ọdún wọ́n sì padà kọ́ ọkàn yìí. àṣírí ni àṣírí àwọn bàbá wa ni tí wọ́n fi ń lò gbà ẹ rí i pé láyé àtijọ́ láyé 1960 70 80 láti 1990 ni ayé ti bàjẹ́ láyé ìgbà yẹn àwọn obìnrin máa ń gbélé ọkọ ṣùgbọ́n láyé ìsìn ẹ rí i pé wọn ò gbélé ọkọ mọ́ nígbà tó pọ̀ obìnrin bá pàdé ọkùnrin tí wọ́n ń dùn mọ́ra wọn táwọn tàbá dé wọn bá gbádùn ara wọn mọ́ tó ti pàdé ẹni tó ti lo okó nà ṣúgàṣúgà tó bá bá sùn ibẹ̀ ni ó mọ̀ kó wọ ọkọ ẹ lọ bàbá yẹn bí ó ṣe pla ọkọ bí ó ṣe pọkọ ní ọwọ́ àdánù ẹ má gọra yín bàbá àfin ẹ má jókòó jẹjẹrẹ ikú gbààyàn bẹ́ẹ̀ ṣe jáfe ẹ má jókòó tẹtẹlẹ o àwọn èèyàn burú o ọmọ ìkà lọmọ èèyàn. ṣé wọn tó máa ń máfin ni. ṣé bó ṣàlàfin òsàlọ́dẹ̀ mi àwọn eléyìí wá ti dè yẹn àwọn náà sáré ayé wọn ò jókòó tẹtẹlẹ ọmọ ìkálẹ̀ ni bàbá yìí àbí ọmọ ìkálẹ̀ kọ́ ni ẹ lágbo lébo ní ìkálẹ̀
Àjàgbálù rere. Bá gbé kámẹ́rà sí wọn lójú kó rọ̀rẹ́ mi. Àjàgbálù rere. Àbí tó wá kí ni ọ̀rẹ́ mi ni. Ọ̀rẹ́ mi ni. Jáde gbogbo àgbáláyé nílẹ̀ àti lókè òkun. Bá gbé kámẹ́rà sí bàbá lójú. Nílẹ̀ àti lókè òkun yóò mọ dùn mọ́ wa o. Mo ti ṣàlàyé kinní kan. Ohun tí mo ṣàlàyé ni wípé dírá o. Má jókòó tẹ̀tẹ̀lẹ̀ fún pààyàn. Kíkú mọ́ lọ pa ọ́. Ẹ̀dá tí ọba dírá o ti mọ nǹkan tí ń ṣe wọ́n. Ọba àjẹ́ pásítọ̀, ọba àjẹ́ àfà, ọba àjẹ́ oníṣẹ̀ṣe wò sádìrá. Yóò mọ ṣe o. Yóò mọ dùn mọ́ wa, yóò sì mọ kúrò máwọn ọ̀tá wa. Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ mi o fún ìkànnì Yorùbá Dùn Online TV káàkiri gbogbo tẹ́ bá. Tó wọ́n bá dí ọwọ́ ẹ, ọwọ́ fẹ́ ṣènáwó, ta ló wọ̀ kó pè ní olórin? Dádì mi. Rẹ̀mí ni mo máa pe o. Kí ló tó fẹ́ fi pè rẹ̀? Àtijọ́ rò pọ̀ ti pẹ́ o. Rẹ̀mí Àlùkò kan náà, tó ti ràn lọ́wọ́ rí. Tó ti ràn lọ́wọ́ rí. Ọwọ́ mi bẹ nínú láì fún wọn o. Bàbá bọ́ sẹ́ẹ̀dẹ̀ o. Ọmọ sáré ọ̀rẹ́ lọ́jẹ́. Tó bá gbó lè wá rẹ̀ lọ́wọ́. Oṣù máa jẹ. Sọ pé kọ́ rẹ̀ lọ́wọ́ Dádì mi. Rẹ̀mí lẹ́kún. Rẹ̀mí sànù mi. Bàbá bọ́ sẹ́ẹ̀dẹ̀. Bàbá bọ́ sẹ́ẹ̀. Rẹ̀mí Àlùkò gbogbo lé. Gbogbo èbúté mẹ́ta èlé bọ̀ jẹ́. Ọmọ Iléṣà ni Ìjẹ̀ṣà ọmọ padà dàbí. Tí bá ti rí Rẹ̀mí Àlùkò, mo máa ń dàgbà rínú ni. Ìjẹ̀ṣà ni o, ọmọ ẹrú ọwá gangan ni. Yélèsì o, Ìjẹ̀ṣà tó kọ fújì o, Rẹ̀mí ni. Sori gbẹ́gbẹ́ òjò mo tún wà. Àjọ wà ní òjò yẹ̀wò òjò nírọ̀, àjọ wà nínú òjò. Ṣáájú ọlọ́sẹ̀ lèyàn wá ní. Bàbá Bọ́sẹ̀dé kò ṣe ọlọ́sẹ̀ ló kọrin. Ló ṣe dára fẹ́mi lèmi bá kọ́. Mi ò lè kiri kókó, mi ò lè kiri jógí. Ẹjọ́, mi ò lè ta kókó, mi ò lè kiri mọ́ínmọ́ín. Ọ̀sẹ̀ sálẹ̀ mi ta, wọ́n ti mọ̀ mi ti pẹ́. Ṣáájú ọlọ́sẹ̀. Ṣáájú ọlọ́sẹ̀, kò sí ọlọ́sẹ̀, ṣé yábo, àlàlà sí Èkó dùgbẹ́gùn ẹ̀wò díẹ̀ wò, ó pọ̀, bèrè sí ẹ̀dà, dádì mi ẹjagunlẹ̀, rídì mọ́ dáadáa, rídì mọ́ dáadáa, dádì wí àdé, ṣáájú ọlọ́sẹ̀, àwọn amọ́rin dì í mọ́kó. Ibi tó ti bá rẹ̀ lóṣù tó fi jẹ́ láìláì, tó dá lájọ wà o. Dádì àràrà dádì hallelujah o ògo ni fún bàbá mímọ́ hallelujah o ògo ni fún bàbá hallelujah o ògo ni fún bàbá alààyè ni ó yìn bàbá lógo hallelujah o ògo ni fún bàbá mímọ́ Ṣáájú ọlọ́sẹ̀ ọlọ́mọjàjọra mi lójú ọlọ́mọjàjọra mi lójú. Dúró gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí. Kí ló dé? Ó ta sinẹ̀. Gbogbo ló ta sí. Ìsọ̀rọ̀ owó náà ni. Ìsọ̀rọ̀ owó náà ni. Ẹnu òta lódò. Lẹ́yìn owó kí ló tún wá? Ẹnu òfa bọ̀. Lẹ́yìn owó ńkọ́? Owó náà tún. Owó ló tún wá. Tí Rẹ̀mí Àlùkò bá ní mo fún ọ ní kinní kí ló tún sọ? Ó ṣe kí ni? Màá tún sọ pé. Wà á tún sọ pé. Ayé ọpẹ. Rẹ̀mí Àlùkò ẹ̀yin fáǹsì Rẹ̀mí Àlùkò. Ṣé ẹ lè bá ràn lọ́wọ́? Ṣé òun lè ràn lọ́wọ́? Onímọ̀ṣù àìbọ̀ bá fẹ́ ṣe ìgbéyàwó fún ọmọ ta ló pè. Bàbá Rẹ̀mí ni mo máa pè. Kí ló dé? Bàbá Bọ́sẹ̀ ni ó ti pẹ́ gan. Àsìkò ọmọ Ọ̀ṣunjọ́ ní gbogbo wa. Rẹ̀mí Àlùkò kẹrẹ. Rẹ̀mí Àlùkò máa gbọ́ fẹ́rẹ̀ yìí. Rẹ̀mí Àlùkò bàbá Bọ́sẹ̀ ṣẹ́rí wọn àwọn oní. Ok, bàbá Bọ́sẹ̀ ni Rẹ̀mí Àlùkò Bọ́sẹ̀ ló kọ rẹ̀. Mọ̀jẹ̀nko torí èmi ò ní lè fẹ́ fọwọ́ kàn kí náà má lọ gbé mi. Nǹkan tí mò ń ṣàlàyé ni pé ó lè dàbí àwàdà ó lè dàbí eré ẹ tún wò báyìí. Èmi kan la máa gbàdé bí kan. Kò sẹ́mọdé bí ara mi ṣáájú ọlọ́ṣẹ́ ni. Kó rí o tóbi kọ́ lórí olówó. Ló ṣe dára fáwọn làwọn bá ká. Ṣé o ní mọ́tò? Omi ayé ò ní gbé yín lọ. Mo fẹ́ mọ́tò, mo fẹ́ lé. Ṣé o ní mọ́tò? Iṣẹ́ tó dẹ̀ ń ṣe yìí, ó nílò mọ́tò. Ó nídìí mọ́tò. Kọ́pìnì ni mo gbé lọ́wọ́. Ọyá sọ pé ó nídìí mọ́tò. Mo nídìí mọ́tò. Àbábọ́sẹ̀, Jeremy Star, Ìṣá, Igwe. Tí bá ti rí Rẹ̀mí mo máa ń da gàrí nù ni torí yan náà jọ ń ìyẹn lẹ́rọ wa ń jẹ. Irọ́ ẹ sí. Tí èmi wá fún ẹ mọ́tò wá gbà. Iṣẹ́ ìgbà mọ́tò àbí. Rẹ̀mí Àlùkò ẹ fún mọ́tò. Ẹ̀ṣẹ̀ inú mi o. Ọmọ Ìjẹ̀ṣà panadà ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìrẹ́ Ìjẹ̀ṣà tí kì í jẹ tòlótòló tí ì jẹ pẹ́pẹ́ àbí kì í jẹ tòló àbí kí náà jẹ́ nu wọn ẹ̀mí ò tiẹ̀ mọ̀. Ìjẹ̀ṣà ní kì í dáná ilé lẹ́rọ wa ti múná lọ sóko. A jẹ́ pé inú òjò láti ṣe program òjò òkun yóò sì rọ̀ ó fẹ́ rọ̀
èmi ọmọ gan mo bá ẹ pàdé ni nílùú Mọdákẹ́kẹ́ ni Rẹ̀mí Àlùkò wà nílùú Mọdákẹ́kẹ́ ní bí oṣù méjì sẹ́yìn bí oṣù díẹ̀ sẹ́yìn mo dẹ̀ mọ̀ pé fọ́nrán yìí máa dé ọ̀dọ̀ Rẹ̀mí Àlùkò á dé ọ̀dọ̀ fáǹsì àwọn Rẹ̀mí Àlùkò ó kú mọ̀ bọ́yá wà bá mi pàdé Akọ́láwọlé Aláòdé ló kọ mi ò ṣe ti rí báyìí nínú bá a bá ṣe ń rìn Ọláwọdé Aláòdé bá bá ṣe ń rìn nínú bá bá Akọ́lá tún wà yìí ṣe ti rí báyìí á dára fún gbogbo wa. bá bá ṣe ń rìn ó ṣeé ṣe wọ́n náà gbàdúrà kọ bá láàánú pàdé iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ń ṣe wà bá láàánú pàdé ẹ̀yin fans ẹ̀yin Rẹ̀mí Àlùkò fans ẹ̀yin tẹ́ fẹ́ràn Rẹ̀mí Àlùkò ẹ bá ń ṣí àrẹ̀kọ́ dọ̀dọ̀ Rẹ̀mí Àlùkò sọ pé kí Rẹ̀mí Àlùkò rọ̀ lọ́wọ́ Ọlọ́run rán Rẹ̀mí Àlùkò sí ọ kó sì jíṣẹ́ ẹrẹ̀mí lẹ́kún o kọ́lọ́run rán sí ọ kó sì jíṣẹ́ ẹ ṣàánú mi o bí ó ṣe dára fún mi. nọ́mbà rẹ pé nọ́mbà rẹ mo fọ́ lórí ọ̀fẹ́ àti 081 ni mo wà sà 081 14 59 59 63 18 ló láì. fi sùúrù pé Rẹ̀mí Àlùkò kì í sáré tẹ́sẹ̀tì. àbábọ́sẹ̀ igwe ọmọ ní dérẹ́mì ìjọba òkè spastar. ó yá fi sùúrù pé. 081 ní nọ́mbà tèmi Ṣadé Ọlọ́ṣẹ 14 59 63 18 ló láì. wọ́n á ti máa tẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n á ti máa tẹ̀ ẹ dákun ẹ bá mi share rẹ̀ ẹ bá mi tẹ̀ ẹ bá mi tẹ̀ Rẹ̀mí Àlùkò Rẹ̀mí Àlùkò Rẹ̀mí Àlùkò ẹ má gbàgbé ìlú Mọdákẹ́kẹ́ la wà ọdọọdún lẹ́sìn mọ́ wà ìlú Mọdákẹ́kẹ́ ẹ ti wá níbi ọdún eégún tá a ṣe lọ sẹ́yìn bí oṣù kan sóṣù méjì sẹ́yìn ẹ tún wá wò ó wá ṣeé ṣe kọjá wípé àánú ó tún wá farahàn lára àwọn ẹni tó fẹ́ràn yín ó ní mo bá fẹ́ ṣègbéyàwó Rẹ̀mí Àlùkò lòun ó pè fún ọmọ ó tó bá fẹ́ ṣe kó mọ Rẹ̀mí Àlùkò lòun ó pè ó ní tó ó dúpẹ́ ẹ̀yin náà jẹ́ ká wá wò Pasuma alájí. ẹ̀yin lẹ dá mi dúró lágbo ẹnu ta lúdó rárá ìsọ̀rọ̀ gúgú sí yóò sẹ́yìn kò sáwa yóò ṣe dára fáwa làwọn ń bá ká kálánú sànú mi mo dẹ̀ tẹnu mọ́ òkè lẹ́wà ò ṣàmá mi ẹgbẹ̀lẹ́gbẹ̀ òkè jẹ́ la mọ́ ń dé sí ọmọ Èkó làwọn ṣe Èkó làwọn alájú ẹ kò sálábàárò lẹ́kọ̀ọ́ ààrẹ kò lè wọn ò ní já ẹ bó ṣe ń lọ àyàfi tó bá sọ jí ibi ká ṣe sí a ọmọ Mushin lọgá àyẹ̀wò lọ kéré sí kí wà ń bẹ Yorùbá Dùn Online TV la wa. Yorùbá Dùn o Online TV gbogbo lé ẹ jọ̀wọ́ o Online TV gbogbo lé wọn tó dá nínú iléeṣẹ́ yín ìyẹn lẹ́yìn máa ń ṣe ẹgbẹ́ mi jáde ẹjọ́ ìrànlọ́wọ́ yín ni mo fẹ́ o ẹ fẹ́ wọ mú mi ẹ fẹ́ wọ abọ́ mi àbí iléeṣẹ́ yín yẹn kò ní jóná ẹ̀jẹ̀ àṣẹrẹ sí wọn káròyìn onítùmọ̀ iléeṣẹ́ wọn yẹrẹ sí ni iléeṣẹ́ yín yẹn kò ní jóná mi ò gara kúlí mi ò gara tẹ̀pá Ṣadé Ọlọ́ṣẹ ni mi ò forí bẹ́ rárá ọdọ ọlọ́jọ́ ń lọ nílé fẹ́ o ṣẹlẹ̀ ẹ̀gbọ́ àti ń gbọ́ ti pẹ́ ṣẹlẹ̀ ẹ̀gbọ́ rárá ọdún yóò yẹ ọ̀pọ̀ ọdún la máa ṣe ẹ̀ka aláàbò ẹ̀yọ̀dí 1 ẹ̀yọ̀dí 2 ẹ̀ka aláàbò ẹ̀tẹ̀lẹ̀ 2 dádì mi ṣe láàmú mọ́ra àwọn alájòkó gan dúró rè ìyẹlẹ sí o Ṣadé àgàrà àràrà dádúró tẹ̀tẹ̀rẹ̀ kámọ́ dúró tẹ̀tẹ̀rẹ̀ o tẹ̀tẹ̀rẹ̀ mi ò dòbòdè lẹ́nìínú ayé mi o Ṣadé tírélà lọkọ tèmi wá ọ̀sẹ̀ lèmi ń ta Ṣadé Ọlọ́ṣẹ kòkòrò rẹ̀ Ṣadé mi gbogbo nǹkan pẹ̀ lásìkò ló bá dé. tó bá wò dáadáa. ìrí àbùkà láìsí o Ṣadé bó ṣe ń lọ là ń tẹ̀lé àti kékeré ni mi ọmọ Òṣogbo gangan ni mi bẹ́ẹ̀ tí Èkó gangan ni mo ti blame. kí ló sún ọ débi iṣẹ́. àtijọ́ àti mu náà ni ó ti tọ́dún mélòó. kò sí oúnjẹ mẹ́ta sí ó ti tọ́dún bíi 10 sí 11 bá. ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ bẹ́ẹ̀ ọkùnrin ni ẹ ti mọ Ṣadé Ọlọ́ṣẹ. ọkùnrin ni ẹ̀yin gan bẹ ṣe ń wọ mú mi gan lẹ́tún níyà mi èmi gan kò ní jẹ jùmọ́ mi lọ kò sẹ́mẹ̀kọ ẹ̀ kò sí oúnjẹ fọ́lẹ̀. tó bá wò báyìí ṣeré àgbo tó bá wò dáadáa bẹ́ẹ̀ iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ ṣé wọ gangan ló ń ṣe àbí wọn rẹ. produce ni mi èmi gangan ni mo ní iṣẹ́ yẹn produce bẹ́ẹ̀. níbo láti mọ ẹ lórílẹ̀-èdè náà. anywhere ni. wọ́n mọ ẹ lẹ́kọ̀ọ́. bẹ́ẹ̀ sà Èkó gan mi ti ń wá bí Ìbàdàn ńkọ́. anywhere.
bẹ̀dẹ̀ Abẹ́òkúta bẹ̀dẹ̀ Jẹ̀bú-Òde bẹ̀dẹ̀ Ṣàgámù wọ́n mọ àwọn tèmi lọ́rẹ̀ Ṣadé ọlọ́ṣẹ́ ni wọ́n tún mọ̀ ẹ́ lọ́rẹ̀. àbí wọn bẹ̀dẹ̀ Àkúrẹ́ bẹ̀dẹ̀ Oǹdó bó ṣe ń lọ nìyẹn bẹ̀dẹ̀ Adó bẹ̀dẹ̀ látìgbà tó ti ń ṣe kínní Rihanna. kí ló ti tàwọn kéré owó ló lè ṣe o torí gbogbo nǹkan pẹ̀ lásìkò ni kí ló níta bàbá wa la máa mójútó tó bá wò dáadáa ẹ mọ̀ Ó ń kẹ́lẹ́ ṣe bí ṣàánú mi obìnrin. ló jẹ́ kí n dúró ó ń wò tì dáadáa ó ń ṣe bí obìnrin í ṣẹ́ ó ń mẹ́rin ṣe bí obìnrin bẹ́ẹ̀ tó níyàwó lọ agbára Ọlọ́run tíyàwó rẹ̀ bá bá àwọn pàdé nígboro ó mọ iṣẹ́ mi inú àdúgbò gan mo tún máa ń kiri inú àdúgbò tí mo wà bó ṣe ń lọ ìlú wo ìyẹn nínú Èkó nínú Èkó inú Òṣogbo náà mo tún máa ń kiri bẹ́ẹ̀dẹ́dẹ́ bẹ́ẹ̀dẹ́kẹrùn àgùnbẹ́ náà ọmọ Ṣadé gbogbo ọjà Monday gbogbo ọjà Lámísì ọmọ ẹniwé àmì bá ṣe ń tajà lágbolé láti ń ta lọ́jà àwọn tèmi níta kọgun nífẹ̀ẹ́ wà ń bẹ. ìlú Mọdákẹ́kẹ́ ló wà yìí. Subscribe to my YouTube channel Yorùbádùn Online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó. ṣe ń tajà lágbolé láti ń ta lọ́jà àwọn tèmi níta kọgun nífẹ̀ẹ́ wà ń bẹ. ìlú Mọdákẹ́kẹ́ ló wà yìí. bẹ́ẹ̀ ojú àkọ bẹ́ẹ̀ sà ojú àkọ gangan ló bẹ́ẹ̀ tó bá rò dáadáa pẹ̀lú iṣẹ́ tó ń ṣe bẹ́ẹ̀ yóò ti tó ìgbà wo tó lè sọ wípé ibẹ̀ ni mo bímọ gbogbo ọmọ tí mo bí sí ó bí gbogbo ọmọ rẹ̀ sí. àlùbáríkà ni tó dà àmúmọ́ra là ń jẹ àmẹ́ tó lè ṣe. ó lè kọ́ ní pàṣọ. ó ní wo lọ láìkè ní èèyàn rẹ̀ mí ni tèmi ó ní rẹ̀ mí ni bàbá bó ṣe. bá máa gbọ́ ó lè wá jẹ́ pé rẹ̀mí lẹ́kún Ọlọ́run ọba bàbá mímọ́. farabalẹ̀ ó lè wá jẹ́ wípé áńgẹ́lì tó ń pínre ìwọ níyanu áńgẹ́lì tó ń pínre máa gbọ́ Saheed Òṣùpá ẹnìkan kọrin rẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ọlọ ya ènìyàn lẹ́nu ọlọ fún lówó Pasuma ẹnìkan kọrin rẹ̀ bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn ọlọ ya ènìyàn lẹ́nu ọlọ sọ dé èèyàn rẹ̀mí lẹ́kún rẹ̀mí àbí rẹ̀mí àlùkò wọn àti ìkọrin rẹ̀ débi wípé lórí social media tí ó lọ help ẹnìkan kọrin rẹ̀mí mo fẹ́ kí rẹ̀mí ràn ọ́ lọ́wọ́ ni. bí ẹlẹ́sìn ò Ṣadé rẹ̀mí lẹ́kún olúwa mi rẹ̀mí lẹ́kún bàbá mímọ́ nínú ayé rẹ̀mí lẹ́kún olúwa mi rẹ̀mí lẹ́kún kò sọlọ́sẹ̀ lèmi ṣe bàbá rẹ̀mí lẹ́kún bó jẹ́ nínú ilé ni tàbí lẹ́nu iṣẹ́ bàbá rẹ̀mí lẹ́kún. kọ́ńtrátì orin rẹ̀mí kan sọ láìkì tó yẹ pé tí wọ́n bá kọ́ báyìí ilé ó mì. àyẹ̀wò lọ o Ṣadé ọmọ ẹlẹ́yìn kí ló fẹ́ràn jù oko ni ó ti pẹ́ gan ta ti ń dóko bọ̀ Ṣadé èèyàn bàbá Bọ́sẹ̀ lọ́mọ yẹn ó ṣe ọlọ́ṣẹ́ mọ́ re Ṣadé ọlọ́ṣẹ́ ó débí ká ẹ jọ̀wọ́ o ara sí ni ẹnu iṣẹ́ là bá débi bó ṣe ń lọ làwọn á tẹ̀lé àwọn ọmọ ẹni tó lè ṣe abóbìnrin ni abọ́kùnrin ni o yoga wú ló ṣe dára fẹ́mi lèmi bá ká kálánú ṣàánú mi mo dẹ̀ tẹnu mọ́. kọ́ni rẹ̀ mi gẹ́gẹ́. ibi tó rí máa dé ní ilé ayé yìí kò lè ṣaláì débẹ̀ orí tó lùgì lọ́pẹ́ torí yẹn ò bá fọ́ lọ́jọ́jọ́ kan á máa kárì o. alówó lọ́wọ́ àdámẹ́ríkà o tó bá ní sùúrù àdélu London o at the same time ò lè dàgbà lọ ò lè dàgbà lágbé o mi ò yẹ gẹrẹ rárá o Ṣadé ọlọ́ṣẹ́ ẹsẹ̀ bí owó bàtà tó jẹ o lọ́rùn mi là ń ké tẹ́lẹ̀ bá mi jó ní ẹjọ́ báyìí náà ṣe mi jó láwọn kan sókè ìdí ẹ̀ lẹ́yìn sáma jùrù lọ lọ́wọ́ kan ṣá ṣeré sí ó pọ̀ Ṣadé ń dóko lóyún ibo ní sẹ́wà àgbàlá ní sẹ́wà màmí Ṣadé yẹn kò yẹ dí fókó sírí àbúkálá sí Ṣadé ọlọ́ṣẹ́ má dàn wò wọ́n yóò má dàn tán má dàn wò wọ́n yóò má dàn tán ẹran aka ò gbọ́dọ̀ bára wéègì aka o ìkòkò rí bí tí ò ṣe yí bí ẹni yídó ara bí kò jọ̀wọ́ má dàn wò kó má bàa dàn tán ẹni yídó ara bí kò jọ̀wọ́ má dàn wò kó má bàa dàn tán. tó o bá lówó lọ́wọ́ tó o bá di ọwọ́ ẹ ọwọ́ fẹ́ ṣènáwó ta ló wò kó o pè ní olórin. Dàdí mi Rẹ̀mí ni mo máa pe o. kí ló tó fẹ́ fi pe rẹ̀. àtijọ́ rò pọ̀ ti pẹ́ o. Rẹ̀mí àlùkò kan náà tó ti ràn lọ́wọ́ rí
ọwọ́ mi bẹ nínú láì fún wọn o. Bàbá Bọ́sẹ̀ èdè ọmọ Ṣadé ọ̀rẹ́ lọ́jọ́. Tó bá gbó lè wá rẹ̀ lọ́wọ́. Oṣù máa jẹ. Sọ pé kọ́ rẹ̀ lọ́wọ́ kọ́ ni. Rẹ́mi lẹ́kún, Rẹ́mi sànù mi. Bàbá Bọ́sẹ̀ èdè, Bàbá Bọ́sẹ̀. Rẹ̀mí Àlùkò gbogbole gbogbo èbúté mẹ́ta èlé bọ̀ jẹ́ ọmọ Iléṣà ni Ìjẹ̀ṣà ọmọ padà dàbí tí bá ti rí Rẹ̀mí Àlùkò mo máa ń da gàrí nù ní Ìjẹ̀ṣà ni o ọmọ ẹrú ọwá gangan ni Iyelesi o Ìjẹ̀ṣà tó kọ fújì o Rẹ̀mí ni. Torí pé òjò mo tún wà àjọ wà ní ètò ní ẹ̀wọ̀ òjò ní rọ̀ àjọ wà ní òjò. Ṣáájú ọlọ́sẹ̀ ìyàwó ayé Bàbá Bọ́sẹ̀ dé kò ṣe ọlọ́sẹ̀ ló kọrin ló ṣe dára fẹ́mi lèmi bá ká mi ò lè kiri kókó mi ò lè kiri jọ́gí ẹjọ́ mi ò lè ta kókó mi ò lè kiri mọ́ínmọ́ín ọ̀sẹ̀ sálẹ̀ mi ta wọ́n ti mọ̀ mí ti pẹ́ Ṣadé ọlọ́sẹ̀ kò sí ọlọ́sẹ̀ ṣé yáàbò àlàlà sí èkó dùgbẹ́gùn ẹ̀wò díẹ̀ wò ó pọ̀ bèrè sí ẹ̀dá. Dádì mi ẹjagunlẹ̀ rídìmọ̀ dáadáa délé rídìmọ̀ dáadáa dádì wí adé Ṣadé ọlọ́sẹ̀ àwọn amọ̀rin dìímọ̀kọ. Ibi tó ti bá rẹ̀ lóṣù tó fi jẹ́ lálẹ́ tó dá lájọ́ wa o dádì àràrà dádì aleluya o ògo ni fún bàbá mímọ́ aleluya o ògo ni fún bàbá aleluya o ògo ni fún bàbá alààyè ni ó yìn bàbá lógo aleluya o ògo ni fún bàbá mímọ́ Ṣadé ọlọ́sẹ̀ ọlọ́mọjànjọra mi lójú ọlọ́mọjànjọra mi lójú. Dúró gbogbo àwọn nǹkan tẹ̀ ń ṣe yìí kí ló dé ó ta sinẹ gbogbo ló ta sí ìsọ̀rọ̀ owó náà ni ẹnu òta lójú lẹ́yìn owó kí ló tó ń wá ẹnu fa bọ̀ lẹ́yìn owó ńkọ́ owó náà tún owó ló tó ń wá tí Rẹ̀mí Àlùkò bá ní mo fún ọ ní kinní kí ló tó sọ ọ ṣe kí ni. màá tún sọ pé wàá tún sọ pé ayé ọpẹ́ Rẹ̀mí Àlùkò ẹ̀yin fáǹsì Rẹ̀mí Àlùkò ṣé ẹ lè bá ràn lọ́wọ́ ṣé ọ̀pẹ lè ràn lọ́wọ́ onímọ̀ṣọ́ àìbọ̀ bá fẹ́ ṣe ìgbéyàwó fún ọmọ ta ló pè. bàbá Rẹ̀mí ni mo máa pè kí ló dé tó fi láì bàbá Bọ́sẹ̀ ni ó ti pẹ́ gan àsìkò ọmọ Ọ̀ṣunjọ́ ní gbogbo wa. Rẹ̀mí Àlùkò kẹrẹ Rẹ̀mí Àlùkò máa gbọ́ fẹ́rẹ̀ yìí. Rẹ̀mí Àlùkò bàbá Bọ́sẹ̀ ṣẹ́rí wọn àwọn oní. ok bàbá Bọ́sẹ̀ ni Rẹ̀mí Àlùkò Bọ́sẹ̀ ló kọ́ rẹ̀. mọ̀jẹ̀ǹko torí èmi ò ní lè fẹ́ fọwọ́ kàn kí iná má lọ gbé mi. Nǹkan tí mò ń ṣàlàyé ni pé ó lè dàbí àwàdà ó lè dàbí eré ẹ tún wò báyìí. Èmi kan la máa gbàdé bí kan kò sẹ́mọdé bí ara mi Ṣadé ọlọ́sẹ̀ ni kò rí o tóbi kọ́ lórí olówó ló ṣe dára fáwọn làwọn bá ká. Ṣé o ní mọ́tò? Omi ayé ò ní gbé yín lọ. Mo fẹ́ mọ́tò, mo fẹ́ lé. Ṣé o ní mọ́tò? Iṣẹ́ tó dẹ̀ ń ṣe yìí, ó nílò mọ́tò. Ó nídìí mọ́tò. Kọ́pìnì ni mo gbé lọ́wọ́. Ó yá sọ pé ó nídìí mọ́tò. Mo nídìí mọ́tò. Bàbá Bọ́sẹ̀, dèrè mi star, ìṣá, igwe. Tí bá ti rí Rẹ̀mí mo máa ń da gàrí nù ni torí yan náà jọ ń ìyẹn lẹ́rọ wa ń jẹ. Irọ́ ẹ sí. Tí èmi wá fún ẹ mọ́tò wàá gbà. Iṣẹ́ ìgbà mọ́tò àbí. Rẹ̀mí Àlùkò ẹ fún mọ́tò. Ẹ̀ṣẹ̀ inú mi o. Bàbá Bọ́sẹ̀. Ọmọ Ìjẹ̀ṣà panadà, ọmọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìrẹ́ Ìjẹ̀ṣà tí kì í jẹ tòlótòló, ẹ tí ì jẹ pẹ́pẹ́ àbí kì í jẹ tòló. Àbí kí náà jẹ́ nu wọn, ẹ̀mí ò tiẹ̀ mọ̀. Ìjẹ̀ṣà ní kì í dáná ilé lẹ́rọ wa ti múná lọ sóko. A jẹ́ pé inú òjò la ti ṣe programu òjò ògbókun yóò sì rọ ó fẹ́ rọ̀ èmi ọmọ gan mo bá yẹn pàdé ni nílùú Mọdákẹ́kẹ́ ni Rẹ̀mí Àlùkò wà nílùú Mọdákẹ́kẹ́ ní bí oṣù méjì sẹ́yìn bí oṣù díẹ̀ sẹ́yìn mo dẹ̀ mọ̀ pé fọ́nrán máa dé ọ̀dọ̀ Rẹ̀mí Àlùkò á dé ọ̀dọ̀ fáǹsì àwọn Rẹ̀mí Àlùkò ó kú mọ̀ bọ́yá wà bá mi pàdé Akọ́láwọlé Aláòdé ló kọ mi ò ṣe ti rí báyìí nínú bàbá ṣe ń rìn Ọláwọdé Aláòdé bàbá ṣe ń rìn nínú bàbá Akọ́lá tún wà yìí ṣe ti rí báyìí dára fún gbogbo wa bàbá ṣe ń rìn ó ṣe é ṣe wọn náà gbàdúrà kọ bá láàánú pàdé iṣẹ́ tó ń ṣe yìí iṣẹ́ tó ń ṣe yìí wà bá láàánú pàdé ẹ̀yin fans ẹ̀yin Rẹ̀mí Àlùkò fans ẹ̀yin tẹ́ fẹ́ràn Rẹ̀mí Àlùkò ẹ bá ń ṣí àrẹ kó dọ̀dọ̀ Rẹ̀mí Àlùkò sọ pé kí Rẹ̀mí Àlùkò rọ̀ lọ́wọ́ Ọlọ́run rán Rẹ̀mí Àlùkò sí ọ kó sì jíṣẹ́ ẹrẹ mi lẹkùn o kọ́lọ́run rán sí ọ kó sì jíṣẹ́ ẹ ṣàánú mi o
yóò ṣe dára fún kọ nọ́mbà rẹ pé nọ́mbà rẹ mo fọ́ lórí ọ̀fẹ́ àti pé 081 ni mo wà sà 081 14 59 59 63 18 ló fi sùúrù pé Rẹ̀mí Àlùkò kì í sáré tẹsẹ̀tì. Àbábọ́sẹ̀ Igwe ọmọ ní Dérẹ̀mí ṣá ìjọba òkè Superstar. Ó yá fi sùúrù pé 081 ní nọ́mbà tèmi Ṣadé Ọlọ́ṣẹ̀ 14 59 63 18 ló láì. wọ́n ti máa tẹ̀ bẹ́ẹ̀ yẹn wọ́n ti máa tẹ̀. ẹ dákun ẹ bá mi share rẹ̀ ẹ bá mi tẹ̀ ẹ bá mi tẹ̀. Rẹ̀mí Àlùkò Rẹ̀mí Àlùkò Rẹ̀mí Àlùkò ẹ má gbàgbé ìlú Mọdákẹ́kẹ́ la wà ọdọọdún lẹ́sìn mọ́ wà lù Mọdákẹ́kẹ́. ẹ ti wá níbi ọdún eégún tá a ṣe lọ sẹ́yìn bí oṣù kan sóṣù méjì sẹ́yìn ẹ tún wá wò ó wá ṣeé ṣe kọjá wípé àánú ó tún wá farahàn lára àwọn ẹni tó fẹ́ràn yín. ó ní mo bá fẹ́ ṣègbéyàwó Rẹ̀mí Àlùkò lòun ó pè fún ọmọ ó ní tó bá fẹ́ ṣèkó mọ Rẹ̀mí Àlùkò lòun ó pè ó ní tó ó dúpẹ́ èyí náà jẹ́ ká wá wò Paso Pasuma Alhaji Pasuma Alabi Pasuma ó ṣàánú àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Alhaji Saheed Òṣùpá Alhaji lè mọ̀ ń pè wọ́n Alhaji ni Alhaji Saheed Ànábì ni Òṣùpá ó ṣàánú àwọn kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Rẹ̀mí Àlùkò tí ì ṣe ilé lórí social media kárí Ọlọ́run wá ti wọ sísàkà ní ẹ̀ ó tún wá jẹ́ àsìkò táwa náà tó wà ní ọ̀dọ̀ Alhaji Basiru látún wá bọ̀ pàdé. ọ̀dọ̀ Alhaji Basiru láwa yìí o ewé ajẹ́ oògùn máma jẹ́ àkọláwà elébọ̀ jẹ́ láíláí àkọ́tí ìgbà nọ́nsẹ́ǹsì àkọ́tí ìgbà kàlàsì. ọmọ ogun tẹ̀lúdé ọmọ rẹ̀ ní ìpàdé ìjà lójú ọ̀nà ìjà òun mi jà wọ́n lọ tẹ̀lú ìdákẹ́jọ́ mo wá fẹ́ wo bàbá ẹni tó máa tọ́ mi ẹ bá mọ́ gbọ́ ìlú mi ọ̀kẹ́rẹ́ rí mo yege mo dúpẹ́ ìlú ta tẹ̀dó ságbègbè tó dára yọmọdún mọ́ wa yọmọ kòrò báwọn ọ̀tá ọlọ́lọ́bílẹ̀ ilẹ̀ ló bí àtẹ̀pẹ́ ló bí olókun sàn ní ajé ló bí ẹja gbọ́rọ́gbọ́rọ́ ti bẹ́ẹ̀ lómi Akọ́láwọlé Aláwọ̀dé ló kọ́ mi ẹ bá ń wò ó. Ṣadé Ọlọ́ṣẹ̀ díẹ̀. ìlàkọjá pọ̀ lóríṣiríṣi ṣùgbọ́n níbi ká sọ̀rọ̀ ká fi bí stand up pọ̀ jù. bíi ti kú. ẹlòmíì ò wọn ìfẹ́ fún orí san orí ìfẹ́ fún orí san orí bàmí ká tọ́jú èèyàn kó lè pọ́n fẹ́ mọ́ àǹtá ẹ̀yàn pé ó dàbí ẹni bóyá ẹran já ọkọ̀ fúnra ẹ̀ táwọn tó ẹran mílẹ̀ náà pariwo ẹran tó sì já ọkọ̀ fúnra ẹ̀ táwọn tó ẹran mílẹ̀ sàpọ̀ tó wá bí sìn àkíyèsí pa lọ́kọ̀ ẹ̀wọ̀n wá fúnra wọn ni táwọn tó ẹran mílẹ̀ náà pariwo káwá sọ alábẹ́yẹn kókò yẹn wá sẹ́kù ó yẹ kéèyàn lè dúpẹ́ wọn ẹ̀ sábà dúpẹ́ ní àdá lóun wá bí ọdún mẹ́sàn-án sí sìn àwọn ọdún mẹ́jọ sí ìdá mọ́ àwọn tó ń sọ bẹ̀tọ́ lọ́run ni wọ́n ń jẹ́ ẹ̀dá kò ní alára. bàbá mo lè ti jogún rẹ̀ lẹ̀ torí mo rí ìsọ̀rọ̀ yín ìrẹ̀lẹ̀ ìwùwà yín ìrẹ̀lẹ̀ ẹni tí ọba mọ̀ yín gan wàhálà ìwé ó ti kó yín mérò wọn ní mọ̀ pé yín lẹ̀ jẹ́ Alhaji Adépẹ̀lú. dáàdì wa ń bọ́ bí àwa bí ọgbọ̀n nígbà yẹn bí ọmọ ìgbọ́n àbúrò tán kó sọ́dọ̀ bẹ̀tọ́ ti wá bára wa jà pọ́nmi kéṣe wọn bára wa jà yẹn àméjì náà bọ̀rọ̀ náà. ní bàbá. ẹ̀wọ̀n náà méjì ni pé ẹ gbọ́dọ̀ arojọ́ fún àwọn ẹni tó wá jẹ̀bi káwọn dá lẹ́bi ẹni tó wá jẹ̀bi káwọn já láre ẹ̀sán àwọn abára yín jẹ́ ẹ̀sìn gbòmù ti ra yín ó wá ti jẹ́ ká mọ̀ pé yẹn máa fi sùúrù báyé. torí ẹ̀ lẹ́yìn náà sì wá bẹ̀rẹ̀ sùúrù láti bẹ̀rẹ̀ ọjọ́ ayé yín torí kò sí ẹnìkankan nílùú Mọdákẹ́kẹ́ látòkè délẹ̀ ọgbọ èmi ò dáìmọ̀ o alẹ́ àná mo tó mọ̀ ẹ́ mo fi Káàbà búra mo fi alálẹ̀ ní Mọdákẹ́kẹ́ mo fi búra n ò rí láyé àná yìí náà ni mo tó rí yín ìgbà tí mo dẹ̀ rí yín ẹni kí n wọlé mo ní Kọ́lá Aláwọ̀dé ló kọ́ mu lẹ́bàá ní ṣèṣe ló ní àrùn mo ní bẹ́ẹ̀ ni nígbà tí wọ́n sọ̀rọ̀ àwọn àlejò náà tó wọlé àlejò kan tó tún wọlé lànà náà tó dákọ̀ Aláwọ̀dé lẹ́wọ̀ ẹ̀sẹ̀ wà fọ́ tán pátápátá pé lóòótọ́ kì í ṣe pé ẹni ní fọ́ọ̀mù bàbá tẹ bá wà wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ní òyìnbó tó yẹ pé ẹlòmíì ti wà bẹ́ẹ̀ ti lé ní 40 ọdún ẹlòmíì ti wà bẹ́ẹ̀ ti lé ní 30 ọdún àti rí nǹkan ti pọ̀ nù ó tòun dọdẹ ṣe solution wá. wọ́n máa ń sin nǹkan fún wa mí náà máa ń travel dáadáa o máa ń travel síbẹ̀ wọ́n máa ń sin nǹkan fún wa ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ogun tó ń jà wọ́n lógun àti ọ̀dọ̀ wa ń bí lọ kì í ṣogun o ogun àti bí ibo mo fẹ́ kí n sàlàyé. ogun àti inú mọ̀lẹ́bí ogun àti inú ilé ń bí ogun náà lé tó máa ń sábà jà lọ́hùn bí ká sọ rẹ kó níbi lọ́hùn tábà tírèsì ogun náà lé ní bí ká jà níbi iṣẹ́ táfẹ́ máa ṣàyẹ̀wò rẹ̀ ogun náà lé ní bí ká múyàwó láti bí lọ sọ́hùn kó dọ̀kọ́ máa lọ́ọ́ lọ́hùn tábà tó bí ogun náà lé ní.
tẹ̀ mọ̀ ó jẹ́ kí èèyàn bọ̀ tọ́jú ara ẹ̀ kó tó lọ sọ́hùn ọ̀nà kó tó wà bẹ́ẹ̀ náà kó tó máa tọ́jú ara ẹ̀ náà kó má dáwọ́ dúró káwá jagun láyé ni. èèyàn lè wà lọ́hùn kó máa tọ́jú ara ẹ̀ Nàìjíríà. àwọn ọmọ sẹ́ẹ̀dì kan sí àmọ́ tọ́jú àbá ṣe ohun tó yẹ ká bá ṣe. bàbá èèyàn sì lè wà Nàìjíríà tó wá fẹ́ lọ kọ́kọ́ tọ́jú ara ẹ̀ kó tó di kó lọ sọ́hùn. bàbá yóò dáa fún yín. defense better than kill. yóò dáa fún yín tí ó pọ̀ ẹnìkan ó lọ sí Amẹ́ríkà ti lé ní 40 ó lóun ti wà mẹ́ láti 1980 that is to say 44 years ago ó lóun ti ra blọọkù ẹyọ kan sí Nàìjíríà. ọ̀pọ̀ sí wọ́n jẹ́ pé kò tọ́jú ara ẹ̀ kó tó di kó lọ sọ́hùn. ọjọ́ kó tọ́jú ara ẹ̀ bàbá ẹni tí ń dojú kọ ìṣòro àìníwèé ńkọ́ tẹ́ bá wù ẹlòmíì ti wà mẹ́. ẹni tó yẹ kó lò yín tá a ti yé ọkọ rẹ̀ òta yẹn tó yẹ káyẹ̀wò nípa ẹ̀ tá a ṣe ẹ̀wò sọ àmọ́ tó yẹ ká ṣe fún wa lè sẹ́ẹ̀dì tó máa lò sí i ẹ̀pẹ́ tó níwèé lè wálé nítorí la máa sẹ́ẹ̀dì sí tó ti lò ó gán sẹ́ẹ̀. bí àwọn orílẹ̀-èdè wo gẹ́lẹ́ tiẹ̀ ti lọ rí. London mo máa sábà lọ jù àti Mẹ́kà yẹn. ibẹ̀ náà lẹ́tọ̀ sọ pé ẹ mọ jíde aláwọ̀dé ẹ mọ lọ London dáadáa ẹ mọ ẹ̀gbọ́n mi ní London ó fọkàn bàbá tẹ bá wà wò dáadáa ẹlòmíì wà Nàìjíríà. kòkòkò la ó mọ̀ràn fàdítì kọ́ ọmọ rẹ kó mọ̀ kọ́ kó mọ̀ ká èdè Yorùbá èdè tó ṣàpèjúwe bá a ṣe tó bá a ṣe fẹ̀ tó nílẹ̀ Oòduà àwọn ọmọ káàárọ̀ oòjíire èdè Yorùbá èdè tó lẹ́wà jùlọ nínú èdè ni Yorùbá Dùn Online TV ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ ẹ subscribe síbẹ̀. Èkó ní ń gbé Mọdákẹ́kẹ́ ló sì yẹ kọ́ ọmọ ẹgbẹ́ yóò wá máa struggle yóò wá máa sáré kò ní lè lè bá kí ni máa ń fà á. ọ̀pọ̀lọpọ̀ ní àwọn ìtóbi wa dá lẹ̀ gangan ìtóbi wa dá nípa ọ̀rọ̀ ẹ̀sìn tó wà fẹ́tẹ̀ ọmọ bíi ti bó nígbà kan máa ń yẹ àkọsíjáyé ọmọ wò àwọn òbí ó yẹ àkọsíjáyé ọmọ wò kí ló yẹ kó ṣe ẹni tí ẹ kó ṣàgbẹ̀ tó sọ pé òun fẹ́ ṣe lọ́ọ̀yà ni tó a parí kò ní practice rárá ẹni tí a kó jẹ́ kó máa tọ́jú yàn kó máa jẹ́ bíi fitness àti bí àgbẹ̀ tí wọ́n fún yàn ló ń jẹ́ tó lóun rárá òun fẹ́ ṣe dókítà ni kò ní gún bẹ́rẹ́ a máa gòkadà káàkiri ni torí wọn ò yẹ ìgbésẹ̀ rẹ̀ láti bẹ̀rẹ̀ wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀ láti fẹ̀sìn dá nǹkan rú ẹ̀sìn la fi fọ́jú ẹ̀ fi tiẹ̀ pọ̀ so. bàbá tẹ bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín nígbàgbọ́ pé táwọn bá fi lè lo òfin òkun ogun ayé àwọn ṣiṣẹ́ bíi ìṣubú. ẹlòmíràn wà nílẹ̀ tí ò kó òun bí tó sì ń gbé nǹkan rẹ̀ ṣe ẹgẹ mi sáà kó tiẹ̀ kó yẹ òpè sẹkọ yẹ kó hàn sójú ọ̀nà àbí sójú ọ̀nà Yorùbá ní abéèrè ọ̀nà kì í sí nà ó yẹ kó béèrè pé sẹkọ ń go ahead sásìkò ti tó láti gbéra gan àbí ó sásìkò ó yẹ kíra wẹ ti déwájú ọ̀hún yẹn sọ́ndọ̀n kó tó ti pé àwọn àríyá fẹ́ tráfù sí wọn ti gbọ́n agbẹ́sìn káwọ́ wọn á dọ̀n ṣáájú kan tó gbéra ń bí ó yẹ kó lọ ní wọ́n sọ fún bí akó máa wà wọ́n sọ fún bí ní òde sí wọ́n sọ fún ọba fẹ́ lọ lóòkùn sí wọ́n ti gbọ́n àwọn ọba ó ti kọ́ èèyàn kan ṣáájú lọ́sọ̀ yẹn tẹ́gẹ́ bí wọ́n sìn so bí wọ́n yẹ sọ rí wọ́n ti pè lọ́hùn bí tẹ́ kó dé wọ́n ti ṣètò ẹ̀ sílẹ̀ sọ kankan yẹn dé jálùbí kan jálùnà gbó kò mọ ó yẹ kó ti wọ́n náà bẹ̀rẹ̀ sílẹ̀ kó tó di pé lọ sọ̀hún yẹn máa ń tọ́jú ara yẹn ká tó gbé gbèsè. àlẹ́ nìkan pè mí ó lóun wà l'Amẹ́ríkà ó lóun sì sùn lálẹ́ wọ́n náà fárun orí lọ wọ́n fárun abíyá wọ́n fárun abẹ́ lọ mo náà gbà fà ogun náà lẹ́nu òyìnbó ò ní fárun abẹ́ èèyàn wọ́n máa fi yẹn pé ọ̀rọ̀ ń pa ni òwò yà wá pé ó ń ṣẹlẹ̀ ó yà kó ń ṣẹlẹ̀ so iṣẹ́ Yorùbá nìyẹn so. kí wàá ní solution. ó ní kéèyàn nígbàgbọ́ kéèyàn máa súnmọ́ lọ́hùn kó dẹ̀ máa dáwọ́ dún nípa àjò ẹni tí ń pè ọ́ ò tí ì dáhùn wọ́n tán ó sì dá kí Ọlọ́run gbàgbọ́ ya ọwọ́ dáhùn ẹ tí sì ń pè ọ̀ dáhùn. ẹ ṣe àgbàrá dáhùn náà ni ẹ tí egun lé kó rọ́jú tí a ti dúró ara egun ti ń lé. àwọn kan wá wò pé sáyé wà ọ̀pọ̀lọpọ̀ ẹnìkan pè mí l'Amẹ́ríkà ó lóun bìlífù páyé wà. Ọlọ́run ló dá àwọn ayé wà. mo wá béèrè pé bó ló ṣe mọ̀ páyé mo láyé mọ̀ ti ń ṣe ọláyé ò ṣeun ọláyé ò ṣeun bó wà níṣẹ́ sì ń lọ wà lẹ́tàlá láti bí ọdún 20 ọdún tó ti wà l'Amẹ́ríkà ó sì ń wọ́ ọ̀ṣun kiri ni ó sì tún sọ pé kò sáyé. àwọn èèyàn òkè àwọn àgbà máa ń pààrọ̀ kò sí èèyàn àwọn èèyàn òkè kakún kí àwọn afarakọjá nǹkan wọ mẹ́sẹ̀jì wọn ni ọ̀rìn ojú oorun mẹ́sẹ̀jì wọn ni mẹ́sẹ̀jì wọn ni pé nǹkan ọlọ́wọ́ pé wọ́n ti ń lọlẹ̀ nìyẹn káyà ọmọ jápà láìdáràn mẹ́sẹ̀jì wọn ni kí àwọn jíkára máa ròyìn láàárọ̀ mẹ́sẹ̀jì wọn ni kí àwọn abẹ́sìn kó dẹ́pọ̀ ńlé lójú kan kó dẹ́pọ̀ sìkìtì sọ́dẹ́ housefly mẹ́sẹ̀jì wọn ni so kí àwọn máa jẹun lójú oorun mẹ́sẹ̀jì wọn ni ìbálòpọ̀ ojú oorun school àtijọ́ lójú oorun ọ̀rẹ́ àtijọ́ lójú oorun ẹni tó ti kú ti pẹ́ ibi wọn ti bí a lójú oorun ibi wọn ti wà dàgbà lójú oorun family compound lójú oorun primary school àtijọ́ lójú oorun ntọ́gbọ́tà àrí máa tó gbọ́tà ti fi náà lẹ̀ wọ́n tó ń wọ̀ lójú oorun kí a máa sọ̀rọ̀ lókè lójú oorun wọ́n sàlẹ̀ mẹ́sìlẹ̀ wọn ní wọ́n fẹ́ kéèyàn ó rámì yẹn kó jáde sóra ara rẹ̀ kó tó kí wàhálà yẹn ṣẹlẹ̀ sí ayé kàkún. bàbá a jẹ́ wípé nǹkan tẹ́ ń ṣàlàyé ni wípé kẹ́dà mọ́ sùn
kí àwọn sinmi ni ọkọ mọ́sùn ni. kọ́mọ gbòrí lé pílò kọ́mọ sùn lọ. mo ti sọ ọlọ́run tọ́lọ́ rántí àná rẹ̀ pé ìlú mìíràn jókòó sórí òkè máa pray ń bẹ̀ ìyẹn abẹ́ òkúta máa pray ń bẹ̀ ìyẹn ní dúró náà. tẹ́bọ̀ àwọn bí ọlọ́run ni wọ́n sì ń tún bẹ́ lọ́hùn sí. kábíyèsí wọ́n sì ń kó ń lo kan sá lọ sókèjì. àyìnà dúró náà ni owó ní owó apá fún wa. èèyàn gbọ́dọ̀ dúró. ìrọ̀rọ̀ tó àti dúró gan sẹ́. àìdúró ni jó. à ń lọ sílọ̀ à ń lọ kírun à ń lọ à ń bọ̀ ibi àìdúró náà ni wọ́n sá máa ṣàdúrà à ń lọ church à ń lọ à ń bọ̀ àìdúró náà ni náà kó sùn yàrá ìbá yìí náà. pásítọ̀ kan tiẹ̀ pè mí lamẹ́ríkà ó ní gbogbo ìjọ ti túmọ̀ lórí mo ní kí ló dé ó ní kò yé mu bó wà lẹ ṣe ó nígbà tó ń kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn ó ní wọ́n lé ní 500 ó ní ní ìṣèbá kò sí ẹyọ kan mọ́ kò sí nǹkan kan mọ́ níbẹ̀ yẹn bàbá tẹ bá wò dáadáa látòkèdélẹ̀ ẹlòmíì wà lamẹ́ríkà ẹ má bínú gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ jẹ́ ń dákọ̀ nàìjíríà náà ẹlòmíì wà nàìjíríà débi wípé ibi títí ń ṣiṣẹ́ ọkàn dédé lé lẹ́ẹ̀kan náà ló bá di wípé ẹnu títí ń jata ẹnu títí ń jẹran àwa lè yẹn kankan mọ́. ẹlòmíì lòun bẹ́ẹ̀ òun ṣe àánú bẹ́ẹ̀ tàbí òun sọ̀rọ̀ ní wíwárà tó wá tírèsì ogun àti ogun kan ló wà lábẹ́nú ẹnìkan àná lò fún láti destroy nǹkan ẹnìkan ni wọ́n lò láti jẹ́ kógun yóò bí akẹ́wàá jẹ́ òṣèré timing bomb. timing bomb wọ́n ti sẹ́ẹ̀tì ẹlẹ́ bàbá ẹ bá ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn pé ká má jókòó tẹ́tẹ́rẹ́. ẹ̀yin èèyàn mo bẹ̀ yín ẹ má jọ ẹtẹ́rẹ́ o ẹ má tọ́jú ara yín o ẹ má tọ́jú ara yín o kí lóògùn ebi oúnjẹ kí lóògùn gbẹ omi. alẹ́ nìkan lọ ó wà ní port of entry ní Canada ó ti wọlé o ní port of entry ní Canada wọ́n dẹ̀ tún fún lẹ́tà padà kó kọ́ mọ́ lọ Nàìjíríà rẹ̀ ọba tó padà Nàìjíríà. ìkan náà kọ́ mẹ́rin ó ní òun ti ń lọ náà pín padà náà yẹnu Canada ni o fẹ́ wọlé wọ́n yẹnu kí wọ́n bá crayfish náà fẹ́ lè wálé sí. so ọwọ́ alẹ́ gbọ́n sáré pè mí tiẹ̀ so ẹni tó dàpọ̀ yẹn náà ni kò jókòó lọ́pọ̀ àdárí ìjẹ́ padà. kábíyèsí ẹ tú ọ̀rọ̀ yẹn sọ bàbá torí bàbá pa gbára ń bẹ lọ́wọ́ Ọlọ́run o ṣùgbọ́n kó fáwọn kan. Ọlọ́run lágbára. ó ṣe é ṣe kó jẹ́ pé ẹ̀yin gẹ́gẹ́ náà ń bá wí ẹ sọ̀rọ̀ yín. Ọlọ́run lágbára so wọ́n ti clear kó wọ náà lù lọ so òyìnbó kan wá ní kó wọn bọ̀ kó wá ń bí ó yẹ inú kan ní inú tó gbé lọ́wọ́ wò so ló bá èdè ń bẹ̀ èdè ẹgẹ́ mi ń sìn náà dàdúrà fẹ́rẹ̀ pa sí òun wá sáré pè mí so òun wá sáré sábà lè lórí so wọn á dárí jẹ padà. wọ́n ní áfírí rẹ̀ kọ́ mọ́ ẹ̀ tí ò àríyàn pé nǹkan tó ń kò sí pọ́lẹ̀ nǹkan tí ò àríyàn pé nǹkan ó ti yíwọ́. bàbá ó ti yíwọ́. so ṣeé ṣe ẹni tán tì mọ́lé lamẹ́ríkà kọ́nà dẹ̀ túlẹ̀ láti Nàìjíríà. ẹ tó bá ti mọ orúkọ rẹ̀ tá a mọ orúkọ rẹ̀ n ta dẹ̀ fẹ́ gbà lọ ara rẹ̀ tó ti fi lé a lọ́wọ́. ó ní nǹkan kan tẹ fẹ́ gbà bíi kíni kò ṣeé sọ lórí afẹ́fẹ́ ẹ̀já dúró bàbá tẹ bá wà wò dáadáa ṣé ẹ ti lọ́jọ́ ayọ̀ rẹ̀. mo fẹ́ kó ya ilé màmá ya ilé yẹn lọ́ọ̀kan kí àwọn èèyàn mọ̀ wípé ìlú tuntun ìlú kan tí wọ́n ń pè ní ìlú ìtọ̀ ṣúgà yẹn. ìtọ̀ ṣúgà yẹn tá a bá ti ṣe síbẹ̀ torí tọ̀hún bá tàn gbùrùgbùrù tá a ti rú rẹ̀ rí sáàfún ní kọ́ọ̀pù kan mọ́ kódà a máa wò ó ní ìṣẹ́jú mẹ́wàá tó bá lè látọ̀ ẹlòmíì ìṣẹ́jú sí mẹ́wàá ni ìṣẹ́jú méjì ni a máa tọ̀. a máa tọ̀. kò dé dáa nígbà tó bá yá ní sẹ́wọ́ wa máa gbọ̀n ẹ. mama mo rí i wípé wọ́n ń gbé àwọn èèyàn wá sọ́dọ̀ yẹn wá tọ́jú. dáadáa. bó o ló ṣe ṣẹlẹ̀. àwọn míì nìsín tí wọ́n bá gbé wọn wá ó lè dàbí pé kò lè rìn àwa máa fẹsẹ̀ lélẹ̀ báyìí kò ní lè rìn dáadáa mọ́ ó ní gbogbo ara wúwo àti mọ̀ pé atẹ́gùn ló wà lára. atẹ́gùn ti wà lára ẹ̀ nù àmì rẹ̀ nù nílẹ̀ kálẹ̀. ní ìgbà kan wọ́n gbé wúmọ̀ kan wá láti ọ̀hún yẹn wọ́n ní wọ́n ti kọ́ ìtagbà tó báyìí nígbà tí wọ́n wá gbé débí mo ní ìtagbà kọ́ o mo ní atẹ́gùn ni. wọ́n wá fún ní ẹbu yìí pé kó lọ síbẹ̀ wọ́n tó bá ti yàgbẹ́ sínú pò tán mo ní kó wá fi kíní ìrùwò báyìí kó domi sí kó yọ iyẹ̀pẹ̀ tó bá fẹ́ tó báyìí nínú iyẹ̀pẹ̀ wàánú bó ṣe rí yẹn àwọn ìjẹkújẹ bẹ́ẹ̀ ni pé ètìtàn tá a bá gbálẹ̀ sí ètìtàn sáà pé ètìtàn ẹ máa kún bínú ṣe wà nìyẹn. màmá ìtọ́jú ara ẹ rí i pé mi ìfẹ́ ọ̀rọ̀ yẹn ṣeré. bẹ́ẹ̀ ni. tẹ́ bá ti pè mí ibi báyìí jìnnà a dẹ̀ ti dé bíbáyìí ti lé ní wákàtí 4 àbáyín àpè nọ́mbà yín ẹ̀ láǹfààní àti lè gbé. màmá kan wà bíbáyìí arán màmá yẹn wà yín kiri ó wá fi ọkàn wa balẹ̀ màmá ṣe rí ọṣẹ tatẹ́gùn yẹn ó ṣe gbé ránṣẹ́ sílùú òyìnbó. ó ṣe gbé ránṣẹ́ òde ṣe gbé ránṣẹ́ wo ẹgbẹ́ wa ẹjẹ̀ ń wò ná. ẹ rí àwọn tó ń bá mi sọ̀rọ̀ ní ẹ̀kan wo àwọn ní àti kíní ni wọ́n ti bá mi sọ US ok àwọn ní wọ́n wá kọ̀nẹ́ẹ̀tì mọ́ra wọn wọ́n bẹ̀rẹ̀ sí bá mi sọ̀rọ̀ àwọn ní wọ́n bọ̀. ok wọ́n ti mọ̀ yín dáadáa tẹ́lẹ̀. dáadáa wo ẹ máa wo àwọn yẹn àwọn kan nìyí o bàbá ti
mi ò mọ bí mo ẹ ṣe mọ́wọ́ fóònù yín. mo mọ̀ ṣe ó ní wọ́n bá yín sọ̀rọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ̀. wọ́n bá mi sọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ débì àwọn mẹ́ta kó tó di pé èmi wọ́n tò tẹ́lẹ̀. nẹ́tíwọ̀kì àdúgbò yìí ò dáa. ò dáa. nẹ́tíwọ̀kì àdúgbò yìí ni ò dáa. mo ti rí àwọn kinní yẹn bọ̀ nẹ́tíwọ̀kì ò dáa ni. àwọn àdéhìn nìyí. àdíyẹn nílé bóun náà ṣe máa ń ṣe. àdéhìn yìí nìsí bó ṣe wà yìí tẹ́ bá ti jì í ẹ ṣe báyìí ẹ wá bù sí ọwọ́ ẹ má fi síbí lò ó. ẹ bù sí mi lọ́wọ́ báyìí. mi ò kọ́kọ́ bù sí ẹ ṣe máa pé èmi lolóògùn. ogun ẹ̀yin lolóògùn ẹ̀yin lẹ́yìn ọkọ la. ẹ rí àdéhìn bó ṣe rí. àdéhìn bó ṣe rí yẹn kò sí bí pajápajá ẹ ṣe tó tàbí atẹ́gùn yẹn ó máa lọ ìsàlẹ̀ ni tó bá dẹ̀ tún fẹ́ ṣe titun tẹ́ bá bù tó bá pọ̀ jù báyìí lọ lítọ̀ ó máa yàgbẹ́ ó máa yàgbẹ́. ó gbọ́dọ̀ pọ̀ jù báyẹn lọ. ó lè pọ̀ jù ṣùgbọ́n kò gbọ́dọ̀ pọ̀ jù bẹ́ẹ̀ yẹn lọ. ẹ̀mí èlò lèyẹn gbọ́dọ̀ máa lò lójúmọ́. ó máa lò tó bá lè fẹ́ sùn. ọba Ìgbò ojúmọ́ kan ò ní mọ́ kí àkìtàn ọmọ gbọ̀rẹ́. bàbá tẹ́ bá wò dáadáa oníṣẹ̀ṣe ni bó lẹ ṣe mọ̀. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìṣẹ̀ṣe pín síríṣiríṣi and ìṣẹ̀ṣe ó dàbí talent tí ò bá ní tó ò bá ní ẹ̀bùn yẹn tó bá kàn ń ṣe òdo ni bọ̀ kò sí fẹ́ nìyí tó bá ń ṣe tó bá jẹ́ pé ẹ̀bùn yẹn ti wà lára ẹ̀ a máa ṣe successfully tó bí ìṣẹ̀ṣe ṣe rí nìyẹn. tẹ́ bá wò dáadáa ẹ ti gbọ́ ẹ sì ti mọ̀ pé àwọn ọba kan ń ba ìṣẹ̀ṣe jẹ́ kí lẹ rí sọ̀rọ̀ yìí. kì í ṣe pé àwọn ọba ń ba ìṣẹ̀ṣe jẹ́. bíi ti bò. the only thing tó ń ṣẹlẹ̀ nísìnyí we don follow the protocol. kí ni wọ́n ń pè ní protocol. ìlànà àṣẹ̀ǹbáyé. ẹni méjì lèèyàn máa ń ṣẹ̀ láyé. bíi ti báwo. tó jẹ́ pé bó rán Ọlọ́run bẹ́ẹ̀ kò ní dáríjì. bẹ́ẹ̀ ni ó rán pẹ́sidẹ̀ntì bẹ́ẹ̀ kò ní dáríjì ẹ béèrè pé ta ni. mo ń gbọ́ àwọn wo ni bàbá. ìgbà àti àsìkò. ìgbà àti àsìkò. ìgbà àti àsìkò. ìgbà àti àsìkò. ìgbà àti àsìkò ni. àwọn ọba wa ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kí fi àsìkò kí ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀. àwọn ọba nìyẹn wa ló yàn wọ́n 90% ọba tó wà sí Ifá ò mú wọn. bíi ti bò. money. By the time tí ìgbà tí àwọn tó ń ṣèrú yẹn ṣèrú people of the community will not know ó ní ìgbà àti àsìkò wọ́n ti àsìkò nígbà tí tribulation bá bẹ̀ sí ṣẹlẹ̀ sí irú community yẹn àwọn tó wá bá wúyè gbà they are off. bàbá ṣọ́ọ̀bù yín sínú ìṣẹ̀ṣe ni abẹ́kàdédé pàdé lọ rẹ̀ lójú ọ̀nà. gẹ́gẹ́ bí interview tẹ́ fún mi dáàdì mi ti kú 1964 I was 2 years old. when your daddy die. yes ẹni tó ní ìṣẹ̀ṣe tí mo ṣe 4th generation. bíi ti bò. ìyá ó bí olórí bí ìyá mi bí mi. that's 4th generation. 4th generation. ìgbà tí màmá yín tí dáàdì mi kú ọ̀dọ̀ màmá yín mo máa ń gbé láì second olórí. tí ìyá mi bá bí àní kí n lọ jòkójọ́ sọ̀rọ̀ odò. I was in Nigerian police 1988 tí kíní ẹ̀ wá mo bẹ̀ sí ní symptom ẹ̀ tí n bá ti sùn máa tọ́jú ẹ̀ wọ́n lọ bá yàn pé I have been seeing some symptoms o pé irú symptom tí mo ti rí gbẹ̀yìn 1973 lóko olóòṣà mi ní pọ́nbélé tí spirit yẹn bá wá èmi gan máa mọ̀ gbà tó wá. àgbèsára yín. yes. àwọn dàbí kó gbòòn yẹn. ojú mi á dàbí iná then I will see the light. nígbà yẹn o lè wojú mi lẹ́ẹ̀mejì mi ò dé gíláàsì mọ́ báyìí. so this one not a white. A white tí bá wù ẹ́ tàjẹ́ bá wà nínú ẹ̀ àwùjọ it's just like mirror. kíní yẹn ó gbé yín wọ̀ ni. confam kì í ṣe pé mo bọ́rọ̀ ẹ̀. ìṣẹ̀ṣe complete lẹ́ ń sọ. yes so ìgbà tó wá bẹ̀ sí disturb me a lot wá resign 1994. 1994. lájà Òkúta Kogi state. à ń sọ̀rọ̀ bóyá bíi 30 years ago. yes more than. so bí mo ṣe continue mi ìgbà tí mo dẹ̀ dé mo bẹ̀ sí mi ìfẹ́ ṣe because mo fi pé how can I a police officer kó tẹ̀ tí wàá máa já ewé. egbò. but ìgbà tí kí ni yóò jẹ́ ìgbádùn how to mo kọ́kọ́ lọ sí ṣọ́ọ̀bù wẹ́dà torí mo ti kọ́kọ́ kọ́ ṣe wẹ́dà
ọlọ́pàá ni yín. bẹ́ẹ̀ Bàbá èmi ni mò ń gbọ́ yín àwọn èèyàn ló ń wò wá bẹ́ẹ̀ àwọn tó dẹ̀ ń wò wá náà ń gbọ́ wá díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ Bàbá ẹ kọ́kọ́ kọ́ṣẹ́ wẹ́dà bẹ́ẹ̀. nígbà tẹ́ rìtáyà níbi iṣẹ́ ọlọ́pàá. no mo ti kọ kí n tó lọ ọlọ́pàá. Ok ok. Ìgbà tí mo wá dé ká má sọ pé bóyá ṣe lélẹ́ ìjàlè nǹkan kan lọ establish on that professional. 21 days tí mo dé tán ẹni tí mo kọ́kọ́ tọ́jú lọ́jọ́ yẹn Ọlọ́run adẹ́mi ọmọ ẹ̀ sí àwáwù ni wá bí obìnrin àwáwù make me to be a great somebody. Mo kọ́kọ́ já ewé ẹni kí lorúkọ ewé yẹn. Kí ló kọ ewé yẹn? Jókòó jẹ́ wọ́n máa ń gbó lásán ni. Ewé jókòó jẹ́. Wọ́n fi mú ẹ̀kọ́. Lórí iṣẹ́ yẹn nígbà tí mo wọ ẹgbẹ́ I was elected as the task force chairman of the local government 4 years. Lọ́dún náà lọ́hùn. Yes. After that mo tún ṣe local government chairman fún 15 years. Ẹ ti local government chairman rí. Fún traditional medicine. Ẹ náà ni ẹ ti ṣe rí. Bẹ́ẹ̀ni in this way mo gba award méje. Yes. So after that due to my performance mo wà ní Ondo State Trust Board trustee member then I was elected as the vice president of traditional medicine. Bàbá Ondo State. Bàbá kí ló lè bà yín lẹ́rù? Nǹkan méjì ló lè bà mí lẹ́rù. Ẹ máa rí báyìí ẹ máa torí bọgbẹ́ máa sá lọ. Nǹkan méjì ni. Kí lákọ̀ọ́kọ́? Now is if you commit evil. Evil àkọ́kọ́ nìyẹn. Yes. When you commit evil tó bá rí ohun tán your mind will strike. Gbọ̀n tó o bá ti ṣèkà ó ti ẹ̀jẹ̀ ìwé Akíntọ́lá ló ń gbó torí lórí iṣẹ́ ìbáyìí mo ti gba ọkọ̀ ọ̀fẹ́ mo ti gba ilé ọ̀fẹ́. This is my car. This is my tow car. So mo ti rí pé iṣẹ́ yẹn tó bá ti ṣe lóòótọ́ nǹkan tá à ń wò ní fídíò is right. Àti tó bá ṣàfà because awo ẹni kí ni ìtumọ̀ AWO sà. Awo kí ni ìtumọ̀ awo? Kì í ṣe awo. Kí ni ìtumọ̀ rẹ̀? Ìtumọ̀ ẹ̀ ní. Èèyàn ní àfà kò sílé tó máa wò nígbà kí bàbá wá ní Muslim ọ̀ kí ìyá wá ní Muslim. Ṣẹ́rí W yẹn wòlíì ni kò sílé tó máa wọ̀ tó ò ní rí bọ́ǹgè. Then the other one tó ó yẹn oníṣẹ̀ṣe tí mo ń ṣe lọ́wọ́ báyìí ó ní àwọn gọ́ọ̀mẹ̀ntì pè ní awo because tó bá ń ṣe àfáà tó ń tọ́jú èèyàn traditional ni ẹ́ because government is not paying you. Àfáà wòlíì oníṣẹ̀ṣe yes ló ń pè ní awo. Then government call them traditional medicine. Traditional medicine. Because wòlíì tó bá ní Elijah tó ya omi tó fún ẹ ní kàìkàn tó fún ẹ ní umbrella tó gbẹ you are under traditional. Torí ó ti gbé ìṣẹ̀ṣe wọ̀. Yes. Ó dẹ̀ ti gbé ètò wọ̀. Bẹ́ẹ̀ni then àfáà tó ní aláwọ̀pá tó tẹ̀yìn rẹ̀ tó bù sómi fún ẹ̀wẹ̀ is a tradition. Ó ti gbé ètò wọ̀. Bẹ́ẹ̀ni o lè snatch ọmọ mi o lè snatch ọmọ mi then oníṣẹ̀ṣe tó bá dẹ̀ ní irú ilé tá a ṣe nísìnyí oníṣẹ̀ṣe ni. Ṣẹ̀ṣe ni. Mo wá fàṣìkò tó dúpẹ́ lọ́wọ́ àyàdí. Ẹ mọ̀ lẹ̀ ká tó dúpẹ́ bàbá because this program is a universal is a international program. Okay. Lákọ̀ọ́kọ́ bàbá tẹ́ bá wò dáadáa ṣé ẹ ti ní làkọjá nídìí iṣẹ́ tẹ̀ ẹ ṣe débi wípé ẹ wò pé kò yẹ kí n ṣiṣẹ́ yìí. Dáadáa. Torí kò ṣiṣẹ́ bí ojú ọ̀run ṣe funfun. Dáadáa. A ní dúdú. Mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹni méjì lèèyàn ń ṣẹ̀ tí ń dáríjì yìí. Ìgbà àti àsìkò. When I start fresh ẹni tó mú mi wọ association ló kọ́kọ́ tent mi. Kò lè ṣẹlẹ̀. Ó bẹ̀ sí set me up because kò mọ̀ pé destiny èèyàn ọwọ́ ló wà. Ẹni tọ́lọ́ bá ló máa jẹ gọ́vnà kò lè jọba o. Ẹni tọ́lọ́ bá ní ó máa ṣe driver tó bá lọ ń ṣe professional doctor Odo ní God bless you sir. Olómú mi wọ traditional but tó bẹ̀ sí kó mi lẹ́sẹ̀ at the end adẹ̀ máa ń ṣe hold ìmọ̀lẹ̀ ló pa wèrè ẹ̀. Bàbá ṣe ti lálùjọ lórí. Ọlọ́mọdé alálùjọ ọkùnrin yìí sọ̀rọ̀ tán. Sọ wà. Ó wà. Bó lẹ ṣe mọ̀. Bó lẹ ṣe mọ̀. Gẹ́gẹ́ bí ìṣẹ̀ṣe inú malẹ̀ tá ń bọ̀ 601. 601 báwo lẹ ṣe mọ̀. Ní under research àtẹ̀bùtọ́ lọ́hùn fún mi. Bí irú ìlú for example irú malẹ̀ mẹ́ta ló ń jayé nílùú. Bẹ́ẹ̀ ọba tó rẹ̀ lọ́rẹ̀ lórí oníṣẹ̀ṣe. Ọba tó rẹ̀ generally okay. Ọba tó rẹ̀ lọ́rẹ̀ báyìí obìnrin ni. Ìṣọba aládé physical o tó jẹ́ spiritual. Tó rẹ̀. Yes obìnrin ni wọ́n pè ní Yemaja. Bó lẹ ṣe mọ̀. Obìnrin ló lọ because kan tó bá ṣe bí tó bá ṣe ní the next time wá ṣẹ̀wọ̀n. Ẹ farabalẹ̀ bàbá mo fẹ́ kí gbogbo àwọn èèyàn gbọ́ wa dáadáa torí ẹ̀ náà ló jẹ́ kí n wá bá yín. Bàbá tẹ bá wà wò tẹ bá wò dáadáa bàbá orí ètò la wà tẹ bá wà wò dáadáa ṣé ẹ ti rí ẹ ń sọ̀rọ̀ nípa Yemaja sí Yemaja wà ṣé ẹ ti rí rí bó ló ṣe ṣẹlẹ̀. Ó lọ ṣiṣẹ́ fẹ́ nìkan omi èkú seriously òun wẹ̀
nílùú yẹn. kí sọ̀rọ̀ kì í ṣe ìlú méjì ní power line mo ṣiṣẹ́ fún Abbey ilé tí mo ń gbé torí iṣẹ́ yẹn ní Abbey ti ra ilé tí mo lọ. ẹ ti ṣe ilé fún yín lọ́fẹ̀ẹ́ ẹ ti ṣe ilé fún yín lọ́fẹ̀ẹ́ mo gbọ́ yín lọ bàbá. tó ìgbà tá a dé odò yẹn the spirit was baffling obìnrin ní dàda ni o. by the time he saw us then ó wá wẹ̀ bí ẹni kó cross out of the river. ọwọ́ ẹja odò. wàá rẹ̀ rí 5 minutes lórí ejò ẹ̀. Then, but we have a lot of traditional. Ó dàbí kábíntà tó dé dúró nílùú tí ò ríṣẹ́ tí ò mọṣẹ́ alóò náà babaláwo. But àwọn tó ní ẹ̀bùn yẹn people know it. You understand? Ó lè jẹ́ màmí yẹn o. Ok, àwọn nǹkan ẹ̀mí inú omi yẹn mọ́lòkun. A máa bá sọ̀rọ̀ tó lè máa fún lọ́wọ́. As I'm concerned. Tó bá jẹ́ pé dé àdúgbò mi. Ó ti ń yé mi bọ̀ díẹ̀díẹ̀ pé ẹni abiyì láwùjọ ni gbogbo ọmọ adúláwọ̀ tí ó mọ ìṣesí àti àṣà wa nílẹ̀ káàárọ̀ òjìrè. Pàtàkì ibẹ̀ ní èdè Yorùbá tó so wá pọ̀ gẹ́gẹ́ bí ọmọ ojú tó dá ìwà. Tí bá jẹ̀gbẹ́ ní àṣé ìgbàyí gbádùn bẹ lára àwọn ọmọ adúláwọ̀ ọmọ Yorùbá àtàtà ní ilẹ̀ Áfíríkà. Yorùbá ni mí ṣé Yorùbá ní ìwọ náà ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá ló lè mú ìgbàyí gbádùn bá wa láìlẹ́jà bákan nínú ní ilẹ̀ kóòtù jíire. Àṣà wa, ìṣe wa, ẹ̀sìn wa, ìṣesí wa ló fi irú ẹ̀yà tá a jẹ́ hàn níbikíbi tá a bá wà lórílẹ̀ alààyè. Ṣé o ti wá rí i pé Yorùbá dùn láṣà? Ó dùn lédè. Yorùbá dùn online TV. Ìkànnì tó dára ni ẹ máa wò ó kẹ́ máa subscribe sí ní gbogbo ìgbà.